A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a ti padà sí orí ètò báyìí o. A kí gbogbo ilé o. God bless you, my brother, my sister. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bóyá network ni tàbí one way or the other, but a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo iléeṣẹ́ ń gbọ́ wa, yín tẹ́ bá ti ń join, please. Ẹ jẹ́ ká sáré share, a ti wà ní tòkìlà wà báyìí sìn. Ṣé ìta ṣe tẹ́lẹ̀ lílé tàbí ìta ẹ̀ṣẹ̀ ń ṣe ń sìn? Torí mo ti wà confused.com ni mo wà ń sìn. Hello gbogbo ilé tẹ́ bá wà pẹ̀lú wa, please ẹ jẹ́ kí n rí love, ẹ jẹ́ kí n rí like, ó dàbí pé ṣé kò ṣe ó dùn wọ́n lílé ìṣá. I'm confused o. Mo ń bọ̀ o. Mo fẹ́ mọ̀ ṣe ṣá ti wà ní live báyìí. Okay. Hello. Okay. Ó dàbí pé mo ti wà ní live, a ti wà ní live báyìí. Hello. Hello gbogbo ilé. Hello gbogbo ilé. Okay. Alhamdulillah. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Lẹ́yìn Ọlọ́run a kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lọ́wọ́lọ́wọ́ yìí àtẹ̀yin tẹ́ máa wò wá lọ́jọ́ iwájú. A kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ojú tó ń wò wá bí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kójú náà kó má fọ́. Ọlọ́run ò ní jẹ́ ká fi ọwọ́ wa gbé ọmọ sí ẹ̀mí gígùn àtàlàáfíà bí Allah subhanahu wa ta'ala kó jogún ẹ̀ fún wa. Gbogbo èyí tá à ń dá sí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí náà kọ́lọ́run kó jọ kó fi wá mọ̀nà tó ráfi ní mọ̀nà lọ́lọ́run. Àwa ń struggle ni à ń rí pé ìyà yẹn pọ̀, báwo ló ṣe lè da òun náà làwa náà ń ṣe. Wọ́n dẹ̀ ní ọmọ tó bá fẹ́ kán gbé òun ó máa gbé apá sókè ni, ìyẹn làwa náà ń ṣe yìí. Ẹ jẹ́ ká wá fi àkókò yìí kí n fi ní kí àwọn dádì wa nínú Olúwa kán introduce ara wọn ní kíákíá ká lè máa bá ètò lọ. Orúkọ tèmi ò tí ì yí padà, Dr. Zabby Sanusi nílùú UK ní Castle. Now salamu alaikum sir, God bless you sir. Now ṣe máa introduce ara yín sí wa ká lè tẹ̀síwájú sir. Ẹ kálẹ́ mà. Orúkọ tèmi ni Prophet Oladimeji. Gbogbo ilé ní kẹ́kí gbogbo ilé mo kí gbogbo ẹni tó ń wò wá pátápátá, mo kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ àti gbogbo ẹni tó wà lórí line. Mo kí gbogbo apáta lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, sìsá mi, gbogbo apáta, gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi àti gbogbo ọmọlẹ́yìn Islam pátápátá mo kí yín. Orúkọ mi ò yí padà, Prophet Oladimeji Joseph from Lord of Hosts Evangelical Prayer Ministry nílùú Abẹ́òkúta ní Nàìjíríà wa. Olúwa ṣeun. Àdúrà wa gbà. Olúwa ṣeun. Now, àwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò Lord of Hosts Evangelical Prayer Ministry nílùú Abẹ́òkúta ní Nàìjíríà wa. Ṣáìdì nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà because àwọn kan ti ń sọ wípé àwa tá a wà nílùú òyìnbó ní ìgbà tó jẹ́ pé àwa gangan la kàn fẹ́ dá wàhálà sílẹ̀ sí ọrùn àwọn tó wà nílé. Ojú wo lẹ fi rí because a rí wípé bí ìgbà tó jẹ́ àti ẹ̀pọ̀ tó rárá lọ́rọ̀ Yorùbá nation yìí. Ẹni tó dẹ̀ fẹ́ ja ìjà yìí aláti pọ̀ bàbá tiẹ̀ wọ 50 gan, ó yẹ ká wọ bíi 45. Bó bá ṣe ń fojú wo yìí ń sìn mí ti rò pé bóyá pé 10%. Tábà dẹ̀ wà ní bóyá bíi 8-10%. A lè mí rò pé ibo la fẹ́ lọ gangan. Àti wípé ojú wo ni àwọn Christian ojú wo náà fi wò ó? Ibo lẹ rò wípé bóyá awareness yẹn ibo ló dé? Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹn sà. Jẹ́ question méjì ni màá kọ́ dáhùn ti àkọ́kọ́ yẹn. Okay. Ṣé rí ìṣòro tí Yorùbá ní ni pé a ò ní ìfìmọ̀ṣọ̀kan. Ṣé rí gbogbo àwọn tó ń sọ pé àwọn tó wà normally mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn rí tí wọ́n ní àwọn tó wà nílùú òyìnbó àwọn náà ń dá wàhálà lẹ̀ because àwọn ni wọ́n hit kinní yẹn jù. Ṣẹ́rí àwa tá a wà ń bí náà á pọ̀ ju ẹ̀yin tẹ́ wà lọ́hùn yẹn ṣùgbọ́n ṣọlọ́kàn yẹn pé voice wa ń bí ó lẹ́ni tó láyà láti voice out. Àwọn tó wà lọ́hùn yẹn wọ́n ní confidence láti sọ̀rọ̀ kò sẹ́ni tó fẹ́ fò lọ bá wọn. Bọ̀ gbogbo àwa tá a wà ń bí ẹni tó láyà ló máa voice out. Ìyẹn ló fi dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ wà ńlẹ̀ tó yẹ pé underground wọ́n strategize lábẹ́lẹ̀ ni. So gbogbo nǹkan dẹ̀ ń sọ a lot of people tó ń sọ̀rọ̀ náà àwọn kan ló wà lábẹ́lẹ̀ tó ń sọ̀rọ̀ fáwọn náà tó tún sọ síta. So pípọ̀ Yorùbá
Ọlọ́run ló lè bá wa tójọ a dẹ̀ ti pẹ́pẹ́ a ti dé stage yẹn sìn because ò lè kò sí ìgbàgbọ́ ọmọ Yorùbá tẹ́lẹ̀ pé àwọn èèyàn lè dìde báyìí bọ́n ṣe dìde yìí so pé bí a pé àwọn tó wà nílùú òyìnbó ló ń hit àwọn gan ló tún help wa jù because ká ní kì í ṣe ohun àwọn tó wà ní abroad ni ohun àwọn tó wà nílé á ti kú pátápátá so àwọn tó wà lábroad ló ń pariwo ìdí tó dẹ̀ fi ń pariwo yé wọn ìdí méjì ni ìdí àkọ́kọ́ ni pé ibi tí wọ́n wà lọ́hùn wọ́n rí ìtura tí wọ́n dẹ̀ ti tán ní ìgbàgbọ́ pé ó yẹ ká ti ní èyí tó ju bẹ́ẹ̀ lọ nílẹ̀ Yorùbá ok ẹ̀bẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ ní Nàìjíríà tí ò dẹ̀ ṣe tọ́ dẹ̀ wọ́n pé wẹ́ tá a bá lè tó ju bẹ́ẹ̀ lọ nílẹ̀ Nàìjíríà ó yẹ ká ní nílẹ̀ Yorùbá so definitely kan fún wa nílẹ̀ Yorùbá because àwọn náà mọ ohun tó ju wọ́n rí lọ́hùn pé ìtura wà bí kílódétà fi ní nílùú wa láti sì ìdí àkọ́kọ́ nìyẹn ìdí kejì tí wọ́n fi ń hit ni pé kò sí ìrìn àjò nígbà tó ṣe pé àwọn ní oore ọ̀fẹ́ láti lọ sọ dual citizen lẹ́lòmíì so ó dẹ̀ wà lọ́kàn wọn wọ́n ń pìtì gbogbo àwọn tó wà bí wọ́n ṣe ń kúkú oró láti ọwọ́ àwọn Fúlàní tá à ń sọ yìí so ìdí nìyẹn tó fi ń pariwo voice àwọn tó wà labroad voice yín àti voice àwọn tó kù ló help àwa tá a wà níbi tí gbogbo wa fi dìde ká ní kì í ṣe pé voice yín wá látọ̀hún ni tí ohun kankan tó máa dìde maybe that is number one so pé bẹ́ẹ̀ pé àwọn ló fẹ́ dá wàhálà lẹ̀ àwọn tó sọ yẹn òye wọn ò débẹ̀ yẹn ni tàbá ní ká fọ́ wẹ́wẹ́ a máa pẹ́ lórí ẹ̀ lálẹ́ then number two ṣẹ́rí àti àwọn ẹlẹ́sìn fi wò ó ṣẹ́rí ẹ̀yin mùsùlùmí máa ń sọ̀rọ̀ kan pé ìmọ̀ ló làdínì ọgbọ́n ò gbé ṣé mo gbà á. ẹ gbà ṣé muslim ní tẹ́lẹ̀ ní ṣe jẹ́ torí ẹ sọ dáadáa bá ṣe máa ń sọ gangan lẹ sọ yẹn ṣé muslim ní tẹ́lẹ̀ ní. muslim ni mí even bí mo ṣiṣẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ mùsùlùmí ni bàbá tó bí mi lọ́mọ. Allahu Akbar. gbogbo àwọn àbúrò mi ìjáb sister ni gbogbo wọn pátápátá. Allahu Akbar. so ọ̀nà tó ń wọn adániwáyé ló mú èmi gbà ń tèmi so that is another story entirely. Yeah. so ṣẹ́rí àwa kìrìsìtẹ́nì náà nǹkan kan wà nínú ìwé Proverbs chapter 1 from verse 20 torí àkókò wa àwọn tó bá wà lórí láì kan lọ kà á wá sísàlẹ̀ ó ní ọgbọ́n ń kígbe lóde ó ní ó ń fọhùn rẹ̀ ní ìgboro ó ní ó ń ké níbi pàtàkì àpèjọ ní gbangba ẹnu bodè ìlú ó ní ó ń sọ ọ̀rẹ́ rẹ̀ wípé yóò ti pẹ́ tó ẹ̀yin aláwọ̀mọ̀ kan tẹ́ fi máa ṣe inú dídùn nínú àìmọ̀ kan yín àti tí ẹ̀yin ẹlẹ́gàn yóò fi máa ṣe ń dúdùn nínú ẹ̀gàn yín so àwọn tó ń bá wí ń bẹ̀ yẹn ni àwọn tí ò lóye ìyẹn náà sọ nínú Hosea chapter 4 verse 6 pé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí tí wọn kò ní ìmọ̀ the only problem tí àwọn ẹlẹ́sìn ní over spirituality tó bá jẹ́ wípé ẹnìkan ló dìde ń sìn tó kàn gbé bóyá ẹnìyẹn dìde tí ì ṣe bóyá bíi Sunday Ìgbòho ló ṣíwájú tí ì ṣe pé bá pé nǹkan agbára májẹ̀mú ìbílẹ̀ ló fẹ́ lò ẹ máa rí ọ̀pọ̀ wọn tó máa tẹ̀lé lẹ́yìn àbúrò pé ọ̀tọ̀ ní pé ẹni tó ṣíwájú yẹn ohun tó fẹ́ fi jàjàgbara yẹn wọ́n bìlífù pé kò lọ pẹ̀lú láìní tiwọn so wọ́n wá ń wò pé talent tó fẹ́ jáde talent àwa tá a jáde gan ó ní a lot of ọ̀rọ̀ tí etí wa ti gbọ́ so ìdí nìyẹn tẹ́mi tiẹ̀ fi kọ́kọ́ jáde sí wọn pé gbogbo ẹ̀yin bàbá yìí ohun tẹ́ ń ṣe yìí kò tiẹ̀ really make sense rárá because tí ò bá sí àlàáfíà nílẹ̀ Yorùbá báwo lẹ ṣe fẹ́ gbé ìjọ lẹ̀ báwo lẹ ṣe fẹ́ máa kọ́ àwọn ọmọ ìjọ pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì àǹtábàdẹ̀ ní ká wo ìdí tẹ́mi fi ń pariwo fún àwọn bàbá wa yẹn ni pé àwọn tí àwọn Fúlàní yìí kọ́kọ́ dojúkọ àwa Kìrìsìtẹ́nì náà kọ́ dojúkọ ṣọ́ọ̀ṣì náà kọ́kọ́ ń wọ̀ tí wọ́n lọ ń pa àwọn Reverend Father tí wọ́n ń pa gbogbo wọn so anybody tó bá wá jẹ́ pastor prophet apostle bishop tí wọn ò dìde sí ọ̀rọ̀ yẹn àwọn ni wọ́n ní ìṣòro fúnra wọn because àwọn ẹlẹ́sìn ò tí ì dìde rárá and the only thing tí mo dẹ̀ máa ń sọ fún gbogbo ènìyàn ni pé ó di ọjọ́ tí gbogbo àwa including me mi ò exclude ara mi ò including me àti gbogbo ó di ọjọ́ tí gbogbo àwọn pastor wòlíì gbogbo àwọn ẹlẹ́sìn even àwọn àfáà gbogbo wa pátá ó dọjọ́ tá a bá yí padà láyé kílẹ̀ Yorùbá kó tó gba àlàáfíà because the problem we are facing òun ni ẹ̀sìn so gbogbo wọn jókòó síbẹ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ gbogbo wọn jókòó síbẹ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ ìhà tí wọ́n kọ́ sí mo rí pé one àìlóye àti àìbìkítà number one ní abẹ́bẹ̀ yẹn ni pé àìlóye tí òye wọn bá gbé ó yẹ kí wọ́n rántí ìtàn gbogbo àìkọbi ara sí àìbìkítà bí ìgbà tí a ń fi bí ṣú àwọn bàbá wa ni àwọn bàbá wa tó mú kí ilẹ̀ Yorùbá kó ní ìpìlẹ̀ rere lóòótọ́ wọn ò mọ Jésù nígbà náà wọn ò dẹ̀ mẹ́ni tó ń jẹ́ ànábì nígbà ẹ̀
now wọ́n wá jà fitafita wọ́n jẹ́ kí ilẹ̀ Yorùbá dúró wọ́n ń pebì kan lábẹ́òkúta wọ́n ń pebì kan nífẹ̀ẹ́ wọ́n ń pebì kan lọ́yọ̀ọ́ wọ́n ń pebì kan ní gbogbo àwọn bàbá tó ṣiṣẹ́ yẹn ẹ má bínú to say this ṣé àwọn ẹlẹ́sìn ló ṣiṣẹ́ yẹn ṣé àwọn ẹlẹ́sìn ṣé àwa ẹlẹ́sìn ẹ̀yẹ́ kí n sọ pé ṣáwọn ẹlẹ́sìn ló sọ pé kí Ọ̀yọ́ máa jẹ́ Ọ̀yọ́ ṣé àwọn ẹlẹ́sìn ló ní kí Abẹ́òkúta máa jẹ́ Abẹ́òkúta ṣé àwọn ẹlẹ́sìn ló ní kí Ṣàgá máa jẹ́ Ṣàgá àwọn ẹlẹ́sìn ló ní kí Èkó máa jẹ́ Èkó àwọn bàbá wa kan ló ṣiṣẹ́ yẹn dàálẹ̀ náà nígbà tí ẹ̀sìn dẹ̀ ti wọnú ẹ̀ ẹ̀sìn ti dé nìyẹn láti júwe ibì kan tí à ń lọ lọ́rùn fún wa ṣó wá yẹ ká wá ba ìpìlẹ̀ tí àwọn bàbá wa ti gbé kalẹ̀ ṣó wá yẹ ká ba ìpìlẹ̀ yẹn jẹ́ ni because gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró lórí ilẹ̀ tó ń ṣe ohunkóhun tó ń wàásù lórí ilẹ̀ tó ń ṣe wàásù lórí ilẹ̀ ohun tó bá ti mú ẹ tó bá ti kọbi ara sí ohun tó ń sọ ni pé ìbànújẹ́ làwọn bàbá yẹn fi sílẹ̀ fún wa nìyẹn so àìlóye ni gbogbo over spirituality ti pa wọ́n dẹni kejì ní àìbìkítà èmi ń sìn tí bá wà lọ́fíìsì mi kéèyàn tó sọ pé òun wọlé ń sìn ó ṣàmàrí àwọn èèyàn so kò lè kò gbùrù wọlé kò dẹ̀ lè wọlé anyhow náà tèmi bá sọ pé òkè ibi tèmi wà kò sẹ́ni tó lè wọlé anyhow tèmi bá sọ pé mo dúró dáadáa níbi tí mo wà àwọn mẹ́mbà tó kù nǹkan tó ń dùn èmi ni pé reason tí àwọn bàbá yóò fi dìde kí wọ́n dá sí ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá in fact mo fẹ́ dìde sí wọn àwọn bàbá kan ló ń pè mí pé kí ní sùúrù pé kí n má sọ̀rọ̀ kí sáà máa wò kí n má sọ̀rọ̀ mo fẹ́ máa dìde mo fẹ́ máa dárúkọ one by one ni. ẹ jẹ́ kí ẹ má bínú sà ẹ má jẹ́ ká because àwọn ẹlòmíín lè máa understand ẹ mọ̀ pé a sì fẹ́ àìmọ̀ sọ̀rọ̀ àwọn bá wọ́n ní kí mo fẹ́ dìde sí àwọn pastors ilẹ̀ ń rìn fáàsì sí àti àwọn bàbá ẹ understand sí ká má kó papọ̀ ṣe àwọn ẹ̀kọ́rọ̀ bíi church la ṣe sọ sí wípé ṣé message ẹ̀kan lè. ẹ ṣe ẹ̀sà madam àǹtí mi kò sí bí ó ti fẹ́ léwu kó rí olórí ìjọ lèmi náà olórí ìjọ ni gbogbo wa ohun tá a bá wí fún àwọn follower wa ni wọ́n máa tẹ̀lé ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe sọ ohun tá a bá sọ fún àwọn tó ń tẹ̀lé wa la máa tẹ̀lé gbogbo kìrìsìtẹ́nì pátápátá ọ̀pọ̀lọpọ̀ ló tẹ̀lé ṣùgbọ́n ọ̀pọ̀ ló yẹ kó síwájú ọ̀pọ̀ ló yẹ kó forward olúkúlùkù ń bẹ̀rù pásítọ̀ ẹ̀ olúkúlùkù ń bẹ̀rù prophet ẹ̀ olúkúlùkù ń bẹ̀rù wòlíì ẹ̀ wọ́n ń bẹ̀rù bíṣọ̀pù wọn nítorí kílìdì tí anybody bá dìde wọ́n á máa sọ pé ó ti tẹ̀lé ṣù ó ti tẹ̀lé gbá ó ti tẹ̀lé àwò so kò sí ẹlẹ́sìn kankan tó rí lè dìde gbogbo àwọn tó dìde wọ́n dìde nínú ìbínú ara wọn ni pé kíní yìí ti pọ̀jù kò yẹ kó máa rí bẹ́ẹ̀ so tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn àìbìkítà because bámúbámú ni mo yó ní nílé àwọn kan dẹ̀ ń sunkún àtijẹ ẹ̀ṣọ́ wà nílé àwọn kan wọ́n dẹ̀ ń pa àwọn kan lè pè é sí security dọ́dọ̀ wọn àwọn kan máa pè é sí 10 hours security ò tí ì dọ́dọ̀ wọn ṣẹ́rí pé ó yàtọ̀tọ̀ nàtà bá wá sọ pé à ń ṣe ẹ̀sìn ṣé ó dìgbà tí wọ́n bá ń wọnú chọ́ọ̀chì tí wọ́n bá wá ń dúnbú wa mọ́bẹ̀ ká tó dìde ni ohun tá à ń sọ nìyẹn ọ̀tọ̀ ní ìjà pé kí wọ́n jà fún ilẹ̀ Yorùbá mi ò sọ ti Ìgbò ń sìn mi ò sọ ti Haúsá Yorùbá tá a jọ ń sọ gbogbo àwa tá a jẹ́ ọmọ Yorùbá náà tó bá di pé ìjàngbara ilẹ̀ Yorùbá ti ṣẹlẹ̀ kò sẹ́ni tó yàdá kò sẹ́ni tó yọ ọkọ́ kò sẹ́ni tó yọ ìbọn àwọn tí wọ́n yọ ìbọn tì ní àwọn Fúlàní tí wọ́n ń pa wọ́n ìjà tá a sọ pé ni pé kí olúkúlùkù sọ̀rọ̀ ordinary page tí àwọn bàbá yẹn lè lò ordinary page ok ṣebí mùsùlùmí lẹ́yìn ṣé kí n ṣe mùsùlùmí ni ṣebí agitator nìyí náà ṣebí kí wọ́n ti pè gbogbo àwọn tó wà lórí mọ́mídára ṣé kí n ṣe kìrìsìtẹ́nì ni ìyá ifábọ̀dù ṣé kí n ṣe kìrìsìtẹ́nì ni gbogbo àwọn agitator tó dìde pátá kìrìsìtẹ́nì wà nínú wọn mùsùlùmí wà nínú wọn so ohun tẹ́mi ń sọ nìyẹn kí ló wá dé tí gbogbo àwa tó kù tí a ò fi dìde gbólóhùn ẹyọ kan péré báyìí láti ẹnu àwa church leader ó move gbogbo congregation pátápátá but nígbà tí àwọn bàbá ti silent kíní kan dẹ̀ wà nínú idea Christianity when the leader silent tí olórí bá ti lè dákẹ́ jẹ́ gbogbo ọmọ ẹ̀yìn máa dákẹ́ jẹ́ ni even ọmọ ẹ̀yìn tó ní ipá láti ṣe nǹkan láti dìde pẹ̀lú boldness ẹ ò ní rí kó dìde láyé ó máa wo movement ti olórí ẹ̀ movement ẹni yẹn ló fi máa ibi tá a bára wa dé nsìn yẹn when you move your congregation will move with you when you stop your congregation will stop ìjọ wo la fẹ́ ṣe yẹn dà ọ̀rọ̀ tó dẹ̀ wà ńlẹ̀ yìí ó ti gba wípé
ó ti dé ojú ọlọ́mọ òtó. So kò sí àwọn ẹlẹ́sìn kankan tó dìde, ẹ jẹ́ kí n conclude ẹ̀ bẹ́yẹn, both the Christian, Muslim, gbogbo apáta kò sí ẹni tó dìde. Àwọn tó dìde bíi ká sọ pé 10% nínú 100. So 10% nínú 100 mélòó nìyẹn fẹ́ ṣe nínú ẹ̀? Bó tilẹ̀ yẹ pé àwọn yẹn náà ti báyìí wọ́n ti dìde, 10% nínú 100 mélòó ló fẹ́ ṣe nínú ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ wa ní congregation of 500, 1,000, 2,000, 3 million, 4 million. Ìyẹn lásán tá a bá dìde, ọ̀pọ̀lọpọ̀ wọn ń pariwo Ìgbò wà ń bẹ̀ náà, Láhúsá náà tó ti gba Jésù wà ń bẹ̀ náà, kíní kan tó ti gba Jésù sọ kò yẹ ká sọ̀rọ̀ náà, ìfẹ́ ni wọ́n Nàìjíríà ni kò yẹ ká sọ̀rọ̀. Wọ́n ọ̀dẹ̀ mọ̀ pé kíní yìí ti kọjá bá a ṣe ń pè é. Bí olúkúlùkù bá sọ pé òkè mo lọ sí ìlú mi, tólúkúlùkù bá lọ sí ìlú mi, ìyẹn ò láò ní sin Ọlọ́run, ìyẹn ò láò ní tẹ̀lé Ọlọ́run. Because ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni, and ohun tí ẹ̀sìn dẹ̀ kó lórílẹ̀‐èdè wa yìí òun ló pọ̀ jù. Tí agitation tá a dẹ̀ ń sọ nípa yìí tí ò bá ti bẹ̀rẹ̀ láti ara àwọn ẹlẹ́sìn wa, ó máa difficult fún wa, because ẹ̀sìn máa bo àwọn ọmọ tó yẹ kí wọ́n dìde láti support ẹ̀sìn máa dè wọ́n mọ́lẹ̀ ni. Ẹ̀sìn ti dé, àwọn ọmọ wà gan gidi, àwọn ọmọ wà ńlẹ̀ nínú oríṣiríṣi, nínú Christianity, nínú Islam, ṣùgbọ́n gbogbo wọ́n tẹ̀ wọ́n mọ́lẹ̀ ni, kò sẹ́ni tó fẹ́ dìde. Talent tó wá fẹ́ dìde báyìí. Now ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni, ẹ má jẹ́ ká gbàgbé, torí pé bí ọ̀rọ̀ ilẹ̀ wa ní Nàìjíríà bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, bó ṣe rí títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ṣé ìrántí èyí tó ṣẹlẹ̀ ní àìpẹ́ yìí, EndSARS? Ẹ wo èyí tó ṣẹlẹ̀ nígbà tí Abíọ́lá náà June 12, ẹ understand ṣe mọ̀ pé ìyá Òbí tó bá jẹ́ wípé ọmọ ẹ̀ 3 jáde tó jẹ́ pé kankan ò wọlé padà ní June 12, tó bá rírú nǹkan báyìí á ti dé Ghana gan, á ti mú èyí tó kù, á ti mú dé Ghana, tàbí àwọn fámìlì tó bá kú gan pé kójú má rí ibi gbogbo ara lògùn ẹ̀. Ṣé mọ̀ nǹkan la fi máa ń wé nǹkan? Tó bá jẹ́ pé bóyá nílùú òyìnbó ń sìn bó ṣe máa ń ṣe protest bí wọ́n fẹ́ ṣe anything something like that, ọlọ́pàá máa dúró láti guide àwọn èèyàn ni. But tí Nàìjíríà ò rí bẹ́ẹ̀, wọ́n máa fún ọlọ́pàá ní ọ̀dà ni. Ẹni tó bá máa jẹ́ lápá ọ̀hún ti ẹ̀ràn ọlọ́pàá gan, ọ̀ràn ọlọ́pàá pé kó lọ nàyàn, kó lọ fúnyàn, kó lọ yìnbọn fúnyàn. Bọ́ ọlọ́pàá tú láṣẹ ju ẹni tó ran gan ń ṣẹ́ lọ, ó pa náà nìyẹn. Ó lè lọ ju pure water lásán sóhun lára, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ìyẹn náà pẹ̀lú nǹkan tó jẹ́ pé ó máa ba most people. Ẹ wo ti EndSARS yẹn gangan. Gbogbo àwọn tó kú gan kí ló rí ṣe sí? Kí ló rí ṣe? There's nothing, nǹkankan ò ṣẹlẹ̀, kò sí nǹkankan tó ṣẹlẹ̀. Please, gbogbo iléeṣẹ́ ń gbọ́ mi, ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa, please ẹ jẹ́ ká share. Ó dàbí pé a share program yìí àti ìpọ̀ tó, please ẹ jẹ́ ká share sórí àwọn social media tá bá túmọ̀ náà, bóyá lórí WhatsApp, please ẹ jẹ́ ká share. Thank you for doing so. Ẹ ṣé gan ni. Ẹ má bọ̀dà, ẹ lè share lẹ́ẹ̀kan, ẹ lè share lẹ́ẹ̀mejì, ẹ lè share lẹ́ẹ̀mẹ́ta, ọ̀fẹ́ ni. Bẹ́ẹ̀ náà dẹ̀ la wà lórí YouTube náà nìyẹn, Dr. Zabby Talk Show lórí YouTube. Ẹ̀yin tẹ́ bá ti join ni wá ń bẹ̀ lórí YouTube, tẹ́ bá débẹ̀ bá wa subscribe, ẹ máa rí àwọn gbogbo topic tá ti treat náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ṣe yín láǹfààní. Àti bá ṣe ń sọ̀rọ̀ yìí náà, àwọn ẹlòmíì ọ̀rọ̀ social media lórí Facebook gan ó ti sú àwọn èèyàn. Tẹ́ bá fẹ́ join ni wa láti wò lórí YouTube lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí náà, a wà ní live lórí YouTube náà. God bless you ma, God bless you sir. Now mo ní ìyẹn náà máa jẹ́ nǹkan tó ń bá èèyàn lẹ́rù. Ẹ tún wá wo ibi tí gbogbo ẹ̀ tó wá lọ sẹ́sìn ní wípé àti ìtò 5% tá a dìde, including ìlú òyìnbó àti ní Nàìjíríà, torí wípé kí ni àwọn tí ó jẹ́ wípé bí ìgbà tó jẹ́ pé wọ́n wà ní ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ti darapọ̀, wọ́n ti ṣe kákọ̀s ara wọn. Àwọn náà dẹ̀ ló jọba lórí àwọn èrò bóyá bí 80% nínú church. Ìyẹn ni àwọn bí APC. Bóyá ká máa sọ̀rọ̀ bóyá bí Jagaban, Bọ́lá Tinubu, ká máa sọ̀rọ̀ nípa MC Olúọmọ and so on and so forth. Kò sí, ẹ máa rí wípé àárí ẹni iná kankan, green light kankan kó wá láti gbogbo ibẹ̀ yẹn rárá. Ṣé wá rò wípé nǹkan kan tiẹ̀ lè mì nínú nǹkan tá à ń fà tí ò bá sí gbogbo àwọn people tá a mention yìí, because bí ìgbà tó jẹ́ pé àwọn wà nínú ẹgbẹ́
ẹgbẹ́ awo tàbí ẹgbẹ́ nǹkankan ẹgbẹ́ ìmùlẹ̀ lélẹ́yìí ń sẹ́yìn bí ìgbà tó jẹ́ pé ẹ ṣáà lọ jà fúnlẹ̀ tó bá ṣe é ṣe láti jà fúnlẹ̀ Yorùbá you go and do it tẹ́ bá ti gbà tán àjọ ẹ̀yìn tẹ́ bá dẹ̀ gbà ojúre ìran rè ẹ kọ́kọ́ jẹ́ ká ti bẹ̀ yẹn náà. ṣe rí nípa bàbá wa Jagaban àwọn nǹkan kan wà tó yẹ pé èmi ti rí ìdí kinní yẹn láti ilẹ̀ mo rí pé ẹ lè gbà mí gbọ́ gbogbo ẹni tó wà lórí ètò yìí ni pé àwọn bàbá yẹn náà ń regret ní sáìdì kan ṣe ló dàbẹ́ ni pé Dr. Zabi ṣàgbọ́lá yẹn mi ṣe ló dàbẹ́ ni pé ẹni tó kọ́lé ẹni tó ra mọ́tò ẹni tó lókìkí kárí gbogbo àgbáyé kó wá dàbẹ́ ni pé nínú drawer yìí àbí ní drawer yìí ló ti kó gbogbo ohun tó nílò ẹni tó dẹ̀ ní drawer yìí leléyìí ó ti fún láyè pé kókó now ẹni tó ní drawer tó fún tó fi kó gbogbo ohun tó fẹ́ yìí ẹni yẹn gangan ni olùdarí àwọn ará pákéjì lọ́hùn now wọ́n ti wá kó gbogbo agbára yìí jọ débi wípé nígbà tí ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ tán pé ókè o nípa Yorùbá nation o ṣẹ́rí ó máa difficult fún wọn apart from pé bẹ́ẹ̀ pé wọ́n wà nínú kaba ọ̀bẹ́ apẹ́ nǹkan kan ó máa difficult fún wọn láti sáré sọ̀rọ̀ síwájú because ṣẹ́rí ohun tó ń ṣẹlẹ̀ yìí ó bá wọn lójijì nígbà yẹn sàtì ń bí gbogbo wa la sọ̀rọ̀ èmi gan jáde mo ṣe ó gbẹ mo sọ everything so wọ́n rí i pé àwọn bàbá yẹn power yẹn ti pọ̀jù but ibi tí kinní yẹn wá dé báyìí wọ́n ti rí i pé àwọn ò rò pé ó lè dérú stage báyìí ṣàwárí ibi tí wọ́n wà kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe táwọn bá sọ pé àwọn ò ní dá sí ohun tẹ́mi rò pé wọ́n kàn need láti ṣe ni pé tí ìbá ṣe pé wọ́n kàn jẹ́ ẹni tó yẹ pé wọn ò fẹ́ kí anything kó settled ó yẹ káwọn fúnra wọn kí wọ́n tiẹ̀ dìde lábẹ́lẹ̀ kí wọ́n pe àwọn agitators kan sọ fún wọn pé báyìí ṣùgbọ́n wọn ò lè ṣe é torí pé ìrìn àjò tí wọ́n ti rìn látilẹ̀ kí wọ́n tó dé stage tí wọ́n dé yìí ìrìn àjò tó ní í ṣe pẹ̀lú àwọn ará òkè lọ́hùn ni so lọ́dọ̀ tiwọn ó máa dàbí embarrassment káwọn sáré sọ because ṣé ló máa dàbí ìgbà tí èèyàn dalẹ̀ àwọn lókè lọ́hùn because gbogbo wọn jọ wà nínú máàmù kan ni so ó máa dàbí ẹni pé wọ́n dalẹ̀ that is ti àwọn bàbá wa Jagaban bó tilẹ̀ hùn kó rí táyé bá ṣì ń jáyé tán bá ṣì wà láyé Yorùbá ṣì ni wọ́n aṣíwájú Yorùbá dẹ̀ ni wọ́n pè wọ́n so tó bá sọ pé àwọn ò ní dá sí i èmi mọ̀ wípé wọ́n fẹ́ láti dá sí i kì í ṣe pé wípé mo ń sọ̀rọ̀ láì bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ láti but wọ́n ò mọ ọ̀nà tó fẹ́ gbà mọ́ torí pé gbogbo ti dágbó méjì akọ̀pẹ́ Ìbàdàn olùkọ́ tó Ògbómọ̀ṣọ́ so nígbà tí àwọn tòkè lọ́hùn àwọn ń wò pé wọ́n fẹ́ wo ohun tó fẹ́ sọ àwọn tó fún wọn lágbára dẹ̀ nìyẹn àwọn tí agbára yẹn wà lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ wọn tó fẹ́ sọ àwọn òde gbọ́dọ̀ sọ̀rọ̀ because ó sì ní ambition kan tí wọ́n ń lé lọ́wọ́ ká sọ pé wọn ò ní nǹkan kan ó ṣùọ̀ fún mi pé ká ní wọn ò ní nǹkan kan tí wọ́n ń lé ni Ọlọ́run Elédùmarè bàbá Jagaban máa ti sọ̀rọ̀ sí but torí pé ó ní nǹkan kan tí wọ́n ń lé wọ́n dẹ̀ mọ̀ pé òkè yẹn ni wọ́n lè ti rí nǹkan yẹn ni wọn ò fi sọ̀rọ̀ sí rárá wọn ò dẹ̀ mọ̀ pé sáà tí wọ́n wà yìí gbogbo ẹ̀ ti bàjẹ́ ṣe ló yẹ kọ́kọ́ pé àyànda ohun tí wọ́n ń lé yẹn kí wọ́n darapọ̀ tí wọn bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe wá rí àwọn MC gbogbo wọn everyday ẹ má yẹ kí n tàn yín Dr. Zabi kò sí bí ẹ ṣe fẹ́ wọ́n ní ẹyẹlé ò ní bónílé jẹ bónílé mu ó wá dọjọ́ ikú kó yẹrí ìyẹn ni mo fi sọ fún yín lẹ́ẹ̀kan nígbà tí àwọn olórí ẹ̀sìn tí wọ́n bá dákẹ́ tí gbogbo ọmọ ìjọ dákẹ́ tí wọn ò sọ̀rọ̀ báwo lẹ ṣe fẹ́ kí ẹni tí wọ́n ti ara ẹ̀ dìde má sọ̀rọ̀ káwọn dẹ̀ máa sọ̀rọ̀ ṣárí ẹnṣẹ Olúọmọ gbogbo wọn lè expect pé kí wọ́n take action wọn ò lè ṣe anything kìdẹ̀ kí n ṣe fault wọn wọn ò lọ wọn ṣe fault wọn tí wọ́n bá fún wọn ní go ahead mo sọ fún yín pé àwọn people yìí wọ́n máa perform ju bẹ́ẹ̀ ṣe lérò lọ tó bá fún wọn ní go ahead pé ok ó ti ṣẹlẹ̀ tó mọ̀ pé olórí wọn náà tó jẹ́ aṣáájú pé ó ti lead ẹ mọ̀ pé àwọn fúnra wọn akọgun ni wọ́n lọ́tọ̀ but ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ni pé torí pé ẹni tó wà níwájú ò lè sọ̀rọ̀ ẹ má dẹ̀ gbàgbé tó bá tí ń bá ti ara yín dìde ó máa difficult fún mi láti sọ̀rọ̀ Yorùbá nìyẹn Yorùbá ò kí ń tètè padà níbi tí wọ́n bá ti ń jẹ bí Yorùbá padà níbi tó máa ti jẹ wọ́n ti rí pé ẹni yẹn ti ń tán tí ò sí nǹkan kan gbogbo àwọn tá à ń sọ yìí tó bá rí pé kò sí nǹkan kan fún bàbá Aṣíwájú mọ́ mo sọ fún yín lẹ́nu pé wọ́n máa padà sẹ́yìn wọ́n máa padà wọ́n máa lọ bẹ́ẹ̀ lómi ṣùgbọ́n wọ́n rí pé ẹni táwọn tẹ̀lé ṣì ń tọ̀
ló fà tó fi jẹ́ pé anything Yorùbá nígbà tí leader wọn ò bá ti sọ sí tó lè ambition tí wọ́n lé yẹn àwọn náà ò ní sọ sí nìyẹn tó bá jẹ́ pé kán sọ pé kán kó gbogbo Yorùbá sábẹ́ Haúsá fún ẹrú tàbí Fúlàní wọ́n rẹ́dì láti kó gbogbo Yorùbá nígbà tó yẹ pé ibẹ̀ ni wọ́n fi ń kọ́lé ńláńlá tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ẹ́dẹ̀ lè blame anybody now because ẹni tó bá tẹ̀lé ọ̀gá ẹ̀ lè expect pé kó dalẹ̀ ọ̀gá ẹ̀ ṣé ẹ mọ ohun tí wọ́n ti jọ ṣe ni ṣé ẹ mọ ohun tí wọ́n ti jọ sọ ni ṣé ẹ mọ ohun tí wọ́n ti jọ sọ ní kọ̀rọ̀ yàrá pé o gbọ́dọ̀ dà mí o mi ò gbọ́dọ̀ dẹ́ o mi ò gbọ́dọ̀ síbẹ̀ so tẹ́lifọ̀dì bá dákẹ́ wọ́n máa dákẹ́ ni náà tẹ́lifí ẹ má dẹ̀ fọ́ǹtà àwọn náà tún máa tẹ̀lé. Okay sir ẹ̀bọ̀ tá a bá ní ká wá wò ó wípé wọ́n dákẹ́ ìyẹn la máa fi mọ̀ wípé èèyàn méjì tó fẹ́ bá èèyàn 20 jà ọ̀ èèyàn 50 jà òun lọ̀rọ̀ yìí o bí ìgbà tó jẹ́ pé wọ́n máa fọwọ́ sọ wípé ẹ tí ì pọ̀ tó ẹ lọ pọ̀ sí wa ni ẹ wo for example nsìn èyí tí Olúwo of Ìwó land tó ń ṣe lórí ọ̀rọ̀ yìí ìyẹn lẹ máa fi mọ̀ wípé kò sí support kankan láti APC rárá kò sí àwọn dẹ̀ ló jẹ́ wípé àwọn ló jẹ́ bíi 70% nínú nǹkan tá a la fẹ́ gbà yìí gangan ẹ mọ̀ ipò Olúwo ń ṣe bá rí fídíò tólúwo ṣe ní bóyá bíi 3 days ago mi mọ̀ bóyá ní fídíò yẹn bí báyìí ọ̀hún tiẹ̀ pé wọ́n lọ́ba náà ṣéwù ló ń pè wọ́n bẹ́ẹ̀ wọ́n ti ó dàbí pé àwọn ìjọba mọ́ tó ń pè wọ́n ní ṣéwù tán ní àwọn fẹ́ bóyá 10,000 bí 10,000 bí nǹkan bóyá bí 20,000 àwọn Fúlàní tó bá lé ní anywhere kó máa bọ̀ ní Ìwó ọ̀rọ̀ ìjẹta lélẹ́yìí ọ̀rọ̀ Friday lélẹ́yìí ṣíkílẹ̀ ní Saturday ọ̀rọ̀ bóyá lọ ṣe túbà ní mosque kan tàbí nǹkan kan ni ẹ wo ibi táwa ń pèrò sí ẹ wo ibi tí àwọn bọ́ síta táwọn ń pèrò sí ẹ wo àwọn ọba tó lọ ṣe meeting tá a green kankan gbọ́ ẹ understand sí òun dẹ̀ ń sọ ni wípé àwọn fi campaign sílẹ̀ àwọn Oníwó of Ìwó là mọ́lẹ̀ wípé àwọn fi campaign against 2023 ṣé rò pé a lè dá nǹkan yìí ṣe without ibi táwọn people yìí tó ń pèrò sí now ṣé ẹ lè ẹ bá a dáhùn bẹ̀yẹn sà. Dókítà ẹ jẹ́ kí n dáhùn bẹ̀yẹn bọ̀ kí n tó dáhùn bẹ̀yẹn máa sọ nǹkan mẹ́ta kan fún yín nínú ìran Yorùbá. Nínú ìran Yorùbá dókítà gbogbo ẹ̀yà ara lé gbogbo ẹni tó ń gbọ́ mi ẹ jẹ́ kí n bá wa sòótọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀dá tó bá ti lọ sí ibì kan pé mo fẹ́ lọ kan yìí tó jẹ́ ẹ̀tọ́ mi má gbàgbé pé ohun tó fẹ́ fi lọ síbẹ̀ láti lọ gba ẹ̀tọ́ rẹ̀ àti òmìnira ẹ̀ definitely ẹnìkan ti gàba lórí ẹ̀tọ́ yẹn nìyẹn ok ó dẹ̀ fẹ́ lọ gbà ní nǹkan mẹ́ta ni kò retí nǹkan mẹ́ta yẹn ni mo fẹ́ tú fún yín nínú ìran Yorùbá lónìí ẹ gbọ́ pé ìran ọmọ Yorùbá kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rìnrìn àjò òmìnira tí ọ̀dàlẹ̀ ò ní bá yín rìn nígbà Àgbẹ̀kọ̀yà ń bí ó ní àwọn ọ̀dẹ̀ tó bá àwọn Àgbẹ̀kọ̀yà rìn láàrin wọn tí wọ́n lọ àwọn ajẹ́lẹ̀ lọ nígbà ogun kolobakoloba ń bí ó ní àwọn èèyàn tó lọ ń fún àwọn ènìyàn lọ́wọ́ nígbà ogun Àfọ̀njá náà nílọrin ó ní àwọn ènìyàn láàrin Awólẹ̀ Àfọ̀njá àti Álímì torí tọ́sọ ọ̀dàlẹ̀ máa bá wa rìn ẹnì kejì tó máa rìn ní ẹni tó ṣe pé ó ń bá yín rìn torí ohun tó fẹ́ jẹ nígbà tẹ́ ẹ bá gba ohun tẹ́ ẹ fẹ́ gbà torí àlọ́ jẹ́ pé ṣe rí ohun tẹ́ ẹ ń gbà ibù kan gba Yorùbá ọ̀tẹ̀ ò lè tán because àwọn kan máa sọ fún yín pé àwọn jọ jagun débẹ̀ ló yẹ káwọn náà lẹ́tọ̀ọ́ ńbẹ̀ àwọn kan nìyẹn ẹnì kẹta ṣẹ́ńgẹ̀ fẹ́tì mi tó wà ńbẹ̀ ni pé àwọn yẹn ń dúró dé pé ẹ máa padà wá ṣẹ̀sín ni ẹ máa padà wá ṣẹ̀sín ẹ̀rí mẹ́ta yẹn tó bá ti jẹ́ pé ojú tá a fi ń wò ìkẹrin ni pé à ń lọ straight àṣàfẹ́ gba ilẹ̀ Yorùbá yẹn láì ṣe làálàá láì fi ara gbá kankan láì fi ara gbìn kankan láì fi ara gún kankan láì farapa ká tó débẹ̀ à ń tọ́ra wa ní o ẹ wá jẹ́ kí n wọlé láti bẹ̀ yẹn pé ṣẹ́rí èyí tí Olúwo ń ṣe ẹ̀ lè ẹ̀sì pé gbogbo ọba ni kó sọ̀rọ̀ ṣẹ́rí Olúwo ẹ fi Olúwo lẹ̀ tí Olúwo bá ní kí gbogbo Fúlàní máa bọ̀ ṣẹ́ńgẹ́ ìfẹ́ tì mí ilẹ̀ Ìwó nìkan kọ́ ní ilẹ̀ Yorùbá tí Olúwo bá ní kí gbogbo Fúlàní máa bọ̀ no problem kí gbogbo Fúlàní máa lọ sọ́hùn normally kì í ṣọba ló ń lò ó yẹ kẹ́ ẹ kíyèsí bẹ̀ yẹn pro àti emir ló ń lò so ọba dẹ̀ ni àwa ń lò kò sí ọba ilẹ̀ Yorùbá tó ń lò pro àti emir so emperor àti emir ló ń lò so kán gbà sọ̀hún á kú mọ̀ pé Ìwó àti Ìlọrin ni wọ́n ń darí Fúlàní so tó bá dẹ̀ gba ilẹ̀ Yorùbá tọ́lá ń bá jẹ́ kí ilẹ̀ Yorùbá wá sí ìmúṣẹ kò sí ohun tó burú ń bẹ̀ kán yọ Ìwó kúrò láàrin ilẹ̀ Yorùbá. Correct. I just have to tell you the truth. So
kò sí ohun tó burú bẹ́ẹ̀ kán yọ ilẹ̀ Yorùbá kúrò láàrin ilẹ̀ Yorùbá èyí tó wá ilẹ̀ Yorùbá ti fẹ̀ láfẹ̀jù bí ìwọ ò bá sí lára ilẹ̀ Yorùbá no problem ṣùgbọ́n bó ti wù kó rí kí Olúwo tí ò bá mọ ìtàn kó lọ ra fíìmù Àfọ̀njá dáadáa kó lọ wo ohun tí Álímì tó ṣe fún Àfọ̀njá orí ẹṣin náà pa Àfọ̀njá sí pẹ̀lú gbogbo trust tó ní sí wọn pẹ̀lú gbogbo trust so gbogbo eléyìí tí Olúwo ń sọ yẹn no problem Olúwo fi ń bí ìdára torí ó mọ̀ wípé a lot of things ló ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn Yorùbá ò fi gbogbo ara gba tòun àwọn tó dẹ̀ ń gba tiẹ̀ kì í ṣe pé wọ́n gba tiẹ̀ kọ́kàn lè rí ibi farasí ni so gbogbo ohun tí ọba Olúwo ń sọ àwọn wọ́n bìlífù pé ìfẹ́ làwọn fẹ́ fi rìnrìn àjò ìfẹ́ pẹ̀lú tani ìfẹ́ pẹ̀lú àwọn wo so gbogbo eléyìí tó ń sọ yẹn ẹ jẹ́ ká fi ṣírò pé Olúwo wà nínú ọba ṣẹ́ǹgẹ́ pẹ́ǹtì mi tí ó lè tẹ̀lé wa nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ó lè farati torílẹ̀ Yorùbá ló sì fi wọ́n jọba so bó ṣe jẹ́ gangan nìyẹn so gbogbo ìrìn àjò pé a ò pọ̀ kí n dáhùn yẹn náà pé a ò lè dájà Ọlọ́run mo sọ fún yín Dr. Zabby Jagaban ṣì ń bọ̀ Ọlọ́run gbogbo àwọn bàbá yẹn ṣì máa dìde tó bá dé stage tó bá dójú ẹ̀ wọn náà á dì wá wá nǹkan ṣe sí àìdá wọn gbalẹ̀ Yorùbá wọn wá nǹkan ṣe sí wọn ò gbalẹ̀ Yorùbá wọn wá nǹkan ṣe sí ṣùgbọ́n mọ̀ pé tó bá dé stage kan àwọn bàbá yẹn máa dìde ṣùgbọ́n lọ́wọ́ báyìí olúkúlùkù wọn ní ambition ló ń dà wọ́n láàmú kì í ṣe pé wọn ò mọ ohun tó lè ṣe ambition ló ń dà wọ́n láàmú wọn kì í ṣe pé wọn ò mọ ohun tó lè ṣe ọmọ gbogbo ilẹ̀ Yorùbá ló ti fọwọ́sowọ́pọ̀ gbogbo ọba ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá rí láti rà nígbà tó ń sọ̀rọ̀ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ lóòótọ́ bàbá sọ̀rọ̀ nígbà yẹn tí gbogbo wa náà dẹ̀ ti bẹ̀ tí yẹn ti lọ mi ò fẹ́ mention ẹ̀ rárá ẹ rí i pé gbogbo ọba ilẹ̀ Yorùbá lábẹ́lẹ̀ gbogbo wọ́n forí korí bọ́n ṣe wà yẹn o wọn kàn lè sọ̀rọ̀ síta ni ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tó máa dín oyè ṣe mọ̀ pé dídí orí oyè wọn ó lọ́wọ́ àwọn àgbàlagbà tá à ń sọ yìí kò dẹ̀ sí bọ́n ṣe lè jọba tó àwọn ẹni yìí sì máa jẹ́ bàbá fún wọn nítorí pé àwọn ọba wa kàn jọba ni ó láwọn tó ń darí ọba lókè lọ́hùn sorry to say that. tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣe àwọn náà tí wọ́n fẹ́ wá padà wá but wàá lè sọ síta nítorí pé ayé àtijọ́ ni wọn ò kí ń rọba lóyè wọ́n á rọ̀ nísìnyí ẹ rí i pé nínú ọ̀rọ̀ ẹ rò pé nínú Chief Sunday Ìgbòho ń jẹ́ kó yé wa pé àwọn ọba yẹn ti forí korí sẹ́ wọn ò kàn lè sọ̀rọ̀ síta ni wọ́n bò mọ́lẹ̀ secretly àwọn ọba kan forí lálẹ́ àwọn bàbá yìí náà ti mọ̀ pé àwọn ọba yẹn ti fi orí korí lábẹ́lẹ̀ náà fi rọra pamọ́ tì náà fi lọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ Olúwo tí ò gba ti gbogbo ọba rárá. bọ̀ ṣé mọ̀ wípé ẹ má bínú sà ṣé mọ̀ wípé àìdá kó jẹ́ rumors ẹ mọ̀ pé kò sí nǹkan kan náà tó bá jáde tí nǹkan díẹ̀ ò tí traces díẹ̀ ò ní wà nínú ẹ̀ ẹ jẹ́ ká play fídíò ibi tó jẹ́ wípé wọ́n ti gbọ́ wípé wọ́n ti fẹ́ máa gbówó lọ sí ọ̀dọ̀ àwọn ọba báyìí sìn láti lè lọ máa wọ́n ló jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fi nǹkan kan ẹ jẹ́ ká play fídíò yẹn kẹ́yìn náà gbọ́ mẹ́sẹ̀jì yẹn wípé wọ́n ti fẹ́ máa gbé àpò owó lọ máa bá àwọn ọba o. a máa play fídíò yẹn sìn kí Ọlọ́run kó ṣàánú wa nílẹ̀ Yorùbá because àwọn èèyàn gan pàápàá gan ẹ̀rù ń bà wọ́n torí àwọn tí a expect wí kán máa support tí ẹ̀ rí wọn kọ́tà nínú nǹkan tó wà nílẹ̀. ẹ jẹ́ ká gbọ́ sà. orúkọ mi ni Ààrẹ Almaroof Yekini. ẹ bá a fún ní follow. mi ní time láti waste anybody nítorí ilẹ̀ ti ṣú mo rí yín. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ yìí bá gbogbo àwọn ọba wa lórí àwọn baálẹ̀ ẹjọ́ yín tẹ́ ẹ bá gbọ́ kínní ẹ tètè bá mi ṣí ẹ̀ fún wọn láàrin ìṣẹ́jú márùn sí mẹ́wàá ó lè má tó bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀yin ọba alẹ́ Yorùbá gbogbo ẹnikẹ́ni ibikíbi tẹ́ bá mọ̀ pé lè bá mi post kínní sí ẹ̀yin yẹn ẹ pín kiri Ààrẹ Almaroof lórúkọ mi o ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀màdé ọmọ Àtìbà ọmọ ajowú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ nìkan àjìfà gbogbo ẹ̀yin bàbá wa pátá tẹ́ wà nílẹ̀ Kóòtù Òjìrè gbogbo ẹ̀yin ọba wa pátá tí mi tiẹ̀ ní dárúkọ débi pé màá lọ ṣe mistake gbogbo ọba pátápátá tó wà nílẹ̀ Kóòtù Òjìrè gbogbo ẹ̀yin baálẹ̀ pátápátá ìròyìn ti tẹ̀ wá lọ́wọ́ o pé wọ́n ti ń gbé báàgì
tó fẹ́ máa fi wá ka yín mọ́lé lóru wọ́n ní 100 million 50 million wọ́n fẹ́ máa gbọ́ abayín lóru nínú ilé gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ bá gbà ẹ ti finá sórí òrùlé sùn o àwọn ọ̀dọ́ ti sọ fún wa wípé kò sáyè fún nọ́ńsẹ̀nsì mọ́ o ìgbà tàbáṣà ti kọjá ẹ wò ó mi tá a bá dé ìyàwó bẹ̀rù kọ́kọ́ mọ́ o bọ̀ oríire fún àwọn tó máa wà lẹ́yìn wọ́ọ̀la àwa náà fẹ́ lé foundation tó dá sílẹ̀ so any one of us tó bá di pé iná tóru wa nílé gbàyè ìjẹkújẹ ọbakọba tó bá gba owó lọ́wọ́ wọn láti Àbújá ọbakọba tó bá gbé báàgì wá fún àwọn ọ̀dọ́ ń bọ̀ wá fíṣítì yín o kò síbẹ̀ ṣe lè gbá tí wọ́n ò ní gbọ́ kò síbẹ̀ ṣe lè gbá tá à ní mọ̀ baálẹ̀ kí baálẹ̀ ní gbogbo ilẹ̀ Odùduwà tí wọ́n bá gbé owó wá fún tẹ́ ẹ bá gbà á àṣírí yín máa tú sí wa lọ́wọ́ o baálẹ̀ ọba most especially ẹ̀yin ọba wọ́n ti ròyìn pé a ti gbọ́ nínú ròyìn lálẹ́ yìí àmọ́ mi lè dúró lọ́sẹ̀ tó ń bọ̀ wọ́n wá ní jíṣẹ́ fún yín gbogbo àwọn Oòduà pátápátá kì í ṣe pé mi nìkan mo láyà o but information yẹn ti dọ́dọ̀ tèmi síwájú àwọn míì tí bá wá ní kí n dúró di Sunday tó ń bọ̀ Monday tó ń bọ̀ ó ti máa pẹ́ jù gbogbo baálẹ̀ tó bá gba owó lórí ká má rí Odùduwà in diaspora Odùduwà nation gbogbo baálẹ̀ tó bá gba owó gbogbo ọba tó bá gbowó àwọn bọ́ọ̀sì bọ̀ àfíìsìtì yìí o èmi ò ní sọ yòókù o àwọn ọba kọ́ba tó bá gbowó kó ti mọ̀ yí pé òun ti fi orí ìtẹ́ bàbá ẹ̀ òun ti fi ta kite wàláì gbogbo ẹnu mo fi sọ ẹ bá mi send ẹ̀ sí strong ibi tẹ́ ẹ mọ̀ pé àwọn ìjọba. ẹ wo orú yẹn sìn ẹ wo orú nǹkan tó máa ẹ wo orú nǹkan tó àdẹ̀lẹ̀ sẹ́mu ẹ pọ̀rọ̀ nàìjíríà gbogbo wa pátápátá la mọ̀ nǹkan tó lọ ní nàìjíríà àti wípé ẹ jẹ́ kí n fi sí àṣẹ tó jẹ́ question méjì tẹ́ máa dáhùn ṣé mo rí pé àwọn haúsá yìí àwọn fúlàní yìí wọ́n mà ti ní pílànì tiwọn lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ̀rọ̀ yìí lórí WhatsApp group tá a wà lórí ọ̀rọ̀ àwa Yorùbá nation yìí mo ní ọ̀rọ̀ àwa Yorùbá ó dàbí ẹni tó ń bá jà èèyàn bíi mẹ́ta ń bá ẹ jà wọ́n wá bò ẹ́ mọ́lẹ̀ èèyàn méjì jókòó sí ẹ lọ́rùn èèyàn méjì jókòó sí ẹ níkùn ó wá kàn ń mira ó kàn ń tiraka ó kàn ń struggle lákàn ti lè escape lọ́wọ́ wọn bọ agbára wọn bí a ṣe wà àwa Yorùbá bá ṣe wà ní abẹ́ àwọn Fúlàní gangan nìyẹn ń sìn àwa àtàwọn Ìgbò ni o torí pé kí ni ẹ jẹ́ kí n play eléyìí fún yín èmi á play ẹ̀ ń bí báyìí ẹ jẹ́ kí n play ẹ̀ kí gbogbo wa ká gbọ́ nǹkan Pastor Sulaiman ló sọ eléyìí. Such level of frustration in our land, such level of suppression, where in one segment of the nation, blood will flow like water. Please, ẹ jẹ́ kí n rí yes or no, ẹ jẹ́ kí n rí love or no, ẹ bá ń gbọ́ lé. In some cases, they will own up that they are the ones who did it for the sake of whatever reasons they claim. Nobody is arrested, nobody is prosecuted, nothing happens, no consequence. In another part of the country, probably the southwest or south or southeast, some people come out for demonstration, and before you know it, people are leveled to the ground. People are arrested. All right? So there is one law for one part and one law for another part. That is the situation we have faced so far, the situation of injustice and inequality. Now you look at the situation with appointments and positionings, and it will appear to you as if intelligent people don't exist in no other part of the country apart from some parts of the country. We have a multi-ethnic country. We have a multilingual country. We have a multi-religious country with two dominant religious bodies in the nation. But if you look at sensitive positionings, whether it's in the executive, judiciary, the legislative, in the military or paramilitary, it appears as if there are no people in any other part of the country. Take a look at this. You have President, Northwest Muslim. You have Senate President, Northeast Muslim. You have INEC Chairperson, Northwest Muslim.
You have Speaker of the House of Representatives, Southwest Muslim. You have Chief of Air Staff, Northeast Muslim. Minister of Defense, Muslim, North. Chief of Army Staff, Northeast Muslim. Inspector General of Police, North Central Muslim. National Security Advisor, Northeast Muslim. Director, National Intelligence Agency, Muslim North. Director General, SSS, Northwest Muslim. Controller General of Immigration, Northwest Muslim. Controller General of Customs, North Muslim. Controller General of Civil Defense, Muslim North. Controller General of Nigeria Immigration Prison Service, Muslim North. Acting Chairman of EFCC, Northeast Muslim. Oh my God. Chief Justice of the Federation, Northeast Muslim. Code of Conduct Head, Muslim, Northeast. Managing Director, Post Authority, Northwest Muslim. NIMASA, North Muslim. NNPC Managing Director, Northeast Muslim. Minister of Education, Northeast Muslim. National Universities Commission, Northwest Muslim. JAM, Southwest Muslim, and so on and so forth. We can keep on going on and on. Someone has said that the top 20 positions in NNPC is occupied. Ẹgbọ́n ṣe gbọ́ mi ò play tán nìyẹn o tó jẹ́ bó ṣe wà nìyẹn bó ṣe rí reality ní nǹkan tí pásítọ̀ sọ yìí pásítọ̀ Sulaiman ó yá ẹ jẹ́ torí ẹ̀ àwọn nǹkan tá a fẹ́ gbégbèsè yìí ẹ wo gbogbo àwọn ipò ńláńláńlá tó wà ní Nàìjíríà ẹ wo gbogbo àwọn ipò yẹn àwọn Haúsá yìí àwọn Fúlàní àwọn náà dì mú. Ṣé wàá rí báwo táwa expect pé kó sọ̀rọ̀ gan àwọn gan agbára àwọn gan ò ní nǹkan kan lọ́wọ́ tán lè fi àbíkọ́ gbogbo àwọn tán ẹ jẹ́ kí n fọ̀rọ̀ lẹ̀ fún kẹ́ ẹ sọ sí. Yeah. Dr. Zadi. Naam, à ń gbọ́ yín sà. Ṣe rí ọ̀rọ̀ wọ́n ní amúkùn ẹrù rẹ̀ wọ́ ó kèlè wòsàlẹ̀. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí. Ṣé ní gbogbo tí àwọn Fúlàní ṣe gbogbo tán ṣe? Ohun tó ti wà planned ti pẹ́ tí ì ṣe 100 years ago ni. Yeah. So tó dàbẹ́ ni pé wọ́n ní ìwé kan tí wọ́n ti kọ sílẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ wọn pé àníṣẹ́ àwa la ní gbogbo ìlú yìí ṣẹ́. So àwọn ti wà gbogbo àwọn tó dẹ̀ plan nǹkan yẹn láti lẹ̀ àwọn ti kú tán gbogbo àwọn bàbá wa tí wọ́n jọ fà pé ẹ lè wọlé sí ẹ̀yìn kọ́ lẹ nílẹ̀ gbogbo wọn náà ti kú gbogbo àwọn bàbá àwọn akọni ilẹ̀ Yorùbá. Ibo ni mo wá lọ bẹ̀ ni pé àwa ti wá relax débi pé àwọn ìwé kan ṣo táwọn ń rí kà láyé ni pé àwọn làwọn ní Nàìjíríà. Ìwé kan ṣo táwọn ní rí kà láyé ni pé àwọn làwọn máa gba gbogbo ilẹ̀ Yorùbá fẹ́. Ìwé táwa ń kà láyé wa ni pé àní ká di gọ́vnà ká di president ká di chairman ká di gbogbo ẹ̀ ká ṣáàdì nǹkan kan àwọn ọmọ tèmi kán di ọmọ gọ́vnà kán di ọmọ president kán di gbogbo ẹ̀ ìwé táwa ń kà nìyẹn ká dọ̀gá iléeṣẹ́ ká di gbogbo ẹ̀. A ò rí ìwé kankan kà wípé àwọn kan wà tá a jọ ń du boundary. So ìjà yẹn ti wà lọ́kàn wọn débi pé 247 àtọmọ kékeré wọn àti àgbàlagbà wọn ní AK-47 ti wà lọ́wọ́ wọn even ọmọ tí wọn ò tí ì bí nínú wọn ti ra AK-47 sílẹ̀. So láti kékeré láti ọmọ ọdún 7 8 ni wọ́n mọ bí wọ́n ṣe ń jà bí wọ́n ṣe ń ju ìjà bí wọ́n ṣe ń ju ọ̀bẹ bí wọ́n ṣe ń ju ọ̀bẹ bí wọ́n ṣe ń ta ọfà. All what we Yorùbá are doing ni pé ká kàwé ká ṣe ogbó ẹ̀ ká ṣe gbá. Fúlàní mélòó lẹ rí tó bá yín wà ní abroad yẹn tó wá ń ṣe irú iṣẹ́ tí wọ́n ń ṣe kiri yẹn? Haúsá mélòó lẹ rí? Haúsá ló ń kà ẹ́ lọ́hùn, Yorùbá ló ń ṣe iṣẹ́ lọ́hùn nìyà. So ibo ní ayọ̀ ń bẹ̀ ni pé gbogbo ìrìn àjò tẹ́ ẹ rí yẹn nígbà yí àwọn Benjamin Adékúnlé gbogbo wọn sẹ́yìn àwọn ọ̀gá ológun tó ti lọ sẹ́yìn tó ẹ pé àwọn yẹn ò tiẹ̀ rí rò pé bóyá pé ilẹ̀ Yorùbá kanjú pé káwọn ṣáà jagun là káwọn fi lókìkí ni. Èèyàn mélòó lẹ́yìn rí bẹ́ẹ̀ nínú gbogbo àwọn tí wọ́n ń rìkúrùtù sínú iṣẹ́ sójà àwọn Yorùbá mélòó lẹ́yìn tó wọ́n ìfà wọ́n lè kó Yorùbá tó wà ń bẹ̀ sójú kan báyìí tẹ́ máa rí pé gbogbo Yorùbá tó wà ń bẹ̀ lélẹ̀.
because wọn ò fẹ́ kó ṣiṣẹ́ dójú àmì débi tí wọ́n máa fi di ọ̀gá ológun débi tí wọ́n máa control bìkan ká sọ wípé ṣe ni àwọn ọmọ wa pọ̀ lókè ni àwọn náà mọ̀ wípé kinní yìí máa fẹ́ difficult tèmi dẹ̀ mọ̀ pọ́lọ́run máa ṣe because wọ́n believe pé bó ti wù kẹ́ ẹ ṣe tó ń sálẹ̀ òkè lágbára wà wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó jẹ́ bàbá tójú bàbá yín gan wọn ò sí lókè débi tí wọ́n máa tẹ pàṣẹ ẹni tó lè pàṣẹ nínú wọn wọ́n ti bẹ́ǹṣì gbogbo wọn eléyìí tó sọ̀rọ̀ wípé kò sí nǹkan ìjà lójú ogun gan nígbà yẹn in fact wọ́n demote straight ni tó túmọ̀ sí wípé kò sí àwọn tó lè sọ̀rọ̀ lókè so tá a bá sọ̀rọ̀ débi kan gbogbo àwọn bàbá wa Jagaban gbogbo wọn it's not the president ṣùgbọ́n ó kàn ẹ́ pé wọ́n wà ní ipò tó lè ti fi sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò tí ì fẹ́ sọ̀rọ̀ yẹn because àwọn náà fẹ́ dé ipò wọn ò dẹ̀ mọ̀ wípé ipò yẹn Yorùbá ti gbọ́n gbogbo àwọn tó ti tàn wá sẹ́yìn tá a bá ti débẹ̀ á ṣe tá a bá ti débẹ̀ á ṣe tá a bá ti débẹ̀ á ṣe wọn ò ṣe náà ká ní wọ́n fẹ́ rí lè gbà pé wọ́n fẹ́ ṣe fún wa ìgbà bí bàbá Ọbásanjọ́ ti wà ń bẹ̀ ló yẹ kó ti bá wa gbà á so wọn ò ríro so ayé ìsìn tí wọ́n wá dìde àwọn náà ò bìlífù pé ó lè dìde báyìí gbogbo àwọn ọba tẹ́ ẹ̀dẹ̀ rí yẹn dẹ̀rẹ́ kò sí eléyìí tó lówó nù wọn ò pọ̀ èyí tó fòṣì gorí oyè ló pọ̀ jù èyí tó fọlá gorí oyè ò pọ̀ owó tí ẹni yẹn ni wọ́n máa lọ máa gbé fún wọn sìn kò sọ́ba tí wọ́n máa gbé dọ́dọ̀ ẹ̀ tí ò ní gbà ọ̀rọ̀ yìí dẹ̀ ti wá di wípé gbowó kò dáràn because ọ̀rọ̀ tó wà nílẹ̀ ń sìn àwọn ọmọ ẹ gangan láàfin ẹ àwọn ọmọ ẹ gangan nílùú ẹ gangan ló máa dìde sí ẹ because wọ́n máa tájẹ̀tì ẹ báyìí ọ̀rọ̀ tó dẹ̀ wà nílẹ̀ yìí ó di wípé kí olúkúlùkù kó di ilé ara ẹ̀ mú ká fi ìmọ̀ ṣọ̀kan kí gbogbo wa ká di ara wa mú kò sí ẹ̀dá kan tó fẹ́ sọ̀rọ̀ tẹ́ bá rò pé bí a máa sọ̀pọ̀tì wa látòkè àbí àwọn bàbá máa sọ̀pọ̀tì ṣé wọn ò sí láyé ni wọ́n wà láyé náà gbogbo àwọn tó dẹ̀ ti sọ̀rọ̀ bàbá Oyèdépò pariwo títí ńgbà kan òun ló bàbá Oyèdépò ló kọ́kọ́ ń bá wọn fà ìgbà tó yá wọn tákù bàbá yẹn ra dúró tiẹ̀ kò sọ̀rọ̀ mọ́ gbogbo àwọn tó dẹ̀ lẹ́nu tó yẹ kí wọ́n sọ̀rọ̀ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ kìdẹ̀ ń ṣe pé wọn ò fẹ́ sọ̀rọ̀ ikú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn yìí. ẹ má bínú bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí sí iṣẹ́ tí ẹ ti explain bẹ̀yẹn fún wa tán torí mo fẹ́ ní question kan tí mo fẹ́ sọ sí bẹ̀yẹn sí ṣé ẹ ti wá òkè bẹ̀yẹn tàbí ẹ fẹ́ sọ sí. point kan ṣo tí mo kàn fẹ́ sọ sí last ni pé ẹnikẹ́ni má tẹ bá rò pé àṣẹ máa wá látòkè ẹ̀ ń tọ́ra yín ni o sometimes tó bá tó stage kan protocol máa ń change protocol máa ń change tí àṣẹ ò bá wá látòkè ẹ jẹ́ kí àṣẹ ti ìsàlẹ̀ lọ sókè so tí ọmọ Yorùbá kọ̀ọ̀kan bá lọ ń dúró pé bóyá àṣẹ wà lókè a ò lólórí lókè o sorry bàbá wa tó jẹ́ vice president bàbá ò lè sọ̀rọ̀ kò lè sọ anything Dr. Zabby sí ẹ̀ gbogbo ọmọ Yorùbá ni pé a ò pọ̀ báwo la ṣe fẹ́ débẹ̀ ṣé kí n má tàn yín Bíbélì wípé Ọlọ́run ò kí ń ti pasẹ̀ ọ̀pọ̀ ènìyàn jagun Ọlọ́run ò kí ń ti pasẹ̀ ọ̀pọ̀ ènìyàn jagun so àwọn tó dìde ń sìn náà Ọlọ́run lè lò wọ́n kì í ṣogun kì í ṣe jàǹdà kì í ṣèbọn kì í ṣe gbogbo ẹ̀ wọ́n olùkú ń bèrè ráìtì ẹ̀ ni so kí náà ń gbówó kiri fún kí náà fẹ́ bẹ àwọn ọba wa fún kí làwọn ọba wa fẹ́ gbẹ̀bọ̀dè fún wa fún so tí ẹni ọba bá gbẹ̀bọ̀dè ń sìn ẹ jẹ́ ká kúkú wá fi wọ́n ṣírò wípé ẹni ẹ̀tẹ́ ni wọ́n so owó tí wọ́n máa rí nígbà tí wọ́n bá ní àlàáfíà ó ju owó tí wọ́n fi ń tàn wọ́n lọ owó tí wọ́n fi ń tàn wọ́n ni pé ẹ gbà ọjọ́kọ́jọ́ tá a bá ti ráwọn ọmọ yín tá a bá wọn ẹ má sọ̀rọ̀. yeah. That's just it. Yeah. Àwọn owó yẹn nìyẹn. Now, a dúpẹ́ lọ́wọ́ yín. Má tiẹ̀ fi yẹn béèrè lọ́wọ́ yín wípé lórí ọ̀rọ̀ àwọn Fúlàní tó ń da ẹran tó ń ṣẹlẹ̀ ní Ogun State yẹn. Ibo ni a wà báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí sìn. Ibo ni because a rí wípé gómìnà ò sọ nǹkan kan kò sẹ́ni tó àdírẹ́sì iṣu yẹn mọ́. Ní ẹ̀yin tẹ wà ní floor ní Ogun State tẹ wà lábẹ́òkúta báyìí kí lẹ lè àlàyé wo lẹ lè ṣe fún wa ń bẹ̀ yẹn náà. ok ẹ ṣe rí ìdí tó fi máa ń dùn mí nìyẹn ṣe rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ṣé ẹni tó wà nínú géètì ẹ̀ tí wọ́n tẹ́ pé géètì 4 sí 5 lẹ máa kàn kẹ́tẹ́lẹ̀ ẹ̀ ṣé ẹ ló wá fẹ́ sọ bí Fúlàní ṣe ń ṣe fún yàn
níwùn nínú mẹ́mbà wa ẹni tó jẹ́ mẹ́mbà wa ìyá kan nínú mẹ́mbà wa ohun tó fi sáwá sí gbòòrò dèní ẹni tó sún pẹ́kípẹ́kí báyìí ó ń roko wọ́n kó màálù jẹ oko ẹ̀ wọ́n dẹ̀ pa sínú oko wọ́n so wọ́n pa tí gbogbo abúlé fi sá tí ìyá yẹn náà fi sáwá abúlé ìbẹ̀rù bójú yẹn ò lè mú ìyá yẹn padà mọ́ ó yàn dá gbogbo ohun tó ní síbẹ̀ ni ọ̀rẹ́ tèmi tó jẹ́ pastor's friends tó ní oko wọ́n jẹ́ gbogbo oko ẹ̀ kò lè sọ̀rọ̀ ó sáré padà wá sílé wọ́n lọ́nà alábàtà pa even ní Owódé Kétu lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ṣe pa àwọn méjì kan sí Owódé Kétu wọ́n ṣá wọn bí ẹran wọn náírà ni àwọn yé wa like that ní gbogbo ibẹ̀ yẹn now ohun tẹ́mi kan dẹ̀ sí ni pé kò sí wàhálà gbogbo àwọn tó wà ní Owódé Kétu àwọn fúnra wọn ti gáìdì ilé ara wọn fúnra ó máa ṣòro fún gọ́ọ̀mẹ̀ntì ńsìn tó máa sọ pé kí èèyàn má kó pàǹtí tó wà nínú ilé ẹ̀ dànù nígbà tí èèyàn bíi 50 tí ẹ pàdé àwọn méjì lọ́gbà ẹ̀dẹ̀ ṣe wọn láàké kí wọ́n ṣe fún yín so ọ̀tọ̀ wà ńlẹ̀ ń sìn àìdá gọ́vnà sọ̀rọ̀ gọ́vnà ò sọ̀rọ̀ olúkúlùkù ti di ilé ara ẹ̀ mú olúkúlùkù ṣe kí ni olúkúlùkù ti di ilé ara ẹ̀ mú ẹ̀dẹ̀wò mà dókítọ̀ púpọ̀ nínú màálù tí wọ́n ń dà kiri ìmú òkúta wa púpọ̀ nínú màálù thousands of cows tó ń rìn kiri lórí títì kì í ṣe ti Fúlàní yóò bá lóko sí wọn lábẹ́ yóò bá lóko sí wọn lábẹ́. now ẹ̀yin yóò bá yẹn dẹ̀rẹ̀ ẹ̀ ń dìfẹ́ǹdì wọn tó máa sọ pé Fúlàní ẹ̀ ní kì í ṣe Fúlàní ẹ̀ láwọn kan ló dì gáì bíi Fúlàní. so ìrìn àjò ológun state ń sìn àwọn olúkúlùkù ti di ilé ẹ̀ mú wọ́n ti sinmi ń sìn gbogbo wọn tún ti sá sìn so for now gbogbo ẹ̀ ti sálẹ̀ ti sè lẹ́yìn àwọn ọmọ méjì tí wọ́n pa lówódé Yewa ẹ̀ ní Owódé Kétu láti wọnú Owódé Kétu ẹ̀ ni wọ́n pa àwọn ọmọ yẹn sí àti ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Owódé Yewa ń sìn so olúkúlùkù ti dúró tiẹ̀ ohun tẹ́mi kan sọ ń bẹ̀ yẹn ni pé nígbà tí àwọn Fúlàní ń pa àwọn ọba Owódé Kétu yẹn ń sìn àti ìrí nǹkan kan tó ṣe sí up till now ṣó máa lọ bẹ́ẹ̀ ni àti ìrí nǹkan kan tó ṣe sí up till now ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Láfẹnwá lẹ́nujọ́ mẹ́ta yìí táwọn boys yẹn ìgbà tí wọ́n dé I was not there ìgbà tí wọ́n dé wọ́n ní nígbà táwọn pípù yẹn dé pé àwọn Fúlàní yẹn dìdí mú fóònù báyìí ni tí wọ́n pe Aláàfin pé nọ́mbà bàbá Aláàfin lọ báyìí pé bàbá Aláàfin ò gbégbá ẹ̀ wọ́n láti pe CP direct ordinary person tó Tinubu wá tó yẹ pé wọ́n dì wọ́n mẹ́rù wá wọ́n pe CP direct nígbà téèyàn gidi kò ní nọ́mbà chairman lọ́wọ́. so ohun tá à ń tẹ̀ láti sọ nìyẹn pé chance yẹn ti pọ̀ jù fún àwọn pípù yìí most especially lógùn state tiwa yìí ìyẹn tiẹ̀ ti die down ó dàbẹ́ ni pé gbogbo wọn ti sinmi ń sìn but èmi bí kò sí ìsinmi kankan tí Fúlàní lè ní lọ re-strategize. wọ́n lọ re-strategize gbogbo àwọn tó wà nínú gbóǹsì àwọn èèyàn ti sá lọ sí Benin Republic lọ́hùn wọ́n ti sá lọ sọ́nà France lọ́hùn ó wá kó àwọn ọkùnrin nìkan tí wọ́n dúró lọ́nà kí ló korúkọ abúlé mo ti gbàgbé orúkọ abúlé yẹn tó súnmọ́ etí bọ́dà lọ́hùn àwọn ọkùnrin gbogbo àwọn ìyàwó àtọmọ wọn ti kọ́ ọmọ wọn kí ló dé náà ṣé oníkúlùkù ò lè ṣe nǹkan lẹ́rẹ́ up to bí mo ṣe ń sọ̀rọ̀ under Ogun State níbẹ̀ yẹn wà kò tí ì sí ń tá a gbọ́ sí wọ́n ti wá ṣe nǹkan lábẹ́lẹ̀ I don't know but up to now no kò tí ì sí nǹkan kan tí wọ́n ṣe sí. so Ogun State lọ́wọ́lọ́wọ́ báyìí mo believe pé Ọlọ́run ti àlàáfíà jọba but èèyàn gbọ́dọ̀ lọ jókòó sórí ìyẹn kéèyàn lọ jókòó kéèyàn lọ rẹpẹtẹ torí pé ohun tó máa ń ṣe àwa Yorùbá nìyẹn a máa ń relax àkímọ̀ pé àwọn pípù yìí máa ń lọ ramon ṣé ẹni tẹ́ ẹ ká mọ́ korodo lẹ́nìí ọjọ́ míì tó bá ń bọ̀ kò ní gba bẹ̀ yẹn náà ọjọ́ míì tó bá ń bọ̀ kò ní gba bẹ̀ yẹn náà so ó máa lọ gbé ibòmíì yọ sí yín ni but àwa Yorùbá ibi tí wọ́n gbà wá tẹ́lẹ̀ yẹn náà la máa lọ tẹjú mọ́ ó dìgbà tá a bá gbọ́ ariwo pé wọ́n tún ti gba ibòmíì ká tó tún máa rọ́ lọ síbẹ̀ problem ta ni nìyẹn so problem ta ni ẹ̀ but now Ogun State ń sìn ọṣẹ́ tí wọ́n ṣe Ogun State pọ̀ gan but we thank God pé olúkúlùkù ti dilé mu àwọn Yewa àwọn náà ti dilé wọn mú wọ́n ti dúró tán wọ́n ti dilé wọn mú so mi ò rò pé kẹ́kẹ́ mọ̀dé kan lọ sí olúkálùkù dira ẹ̀. oníkálùkù gan náà ti àwọn náà ti try. wọ́n ti dilé wọn mú tán gbogbo àwọn owó tí wọ́n dilé wọn mú gbogbo àwọn Yewa wọ́n dilé wọn mú tán fúnra wọn ni ìjọba olófẹ́ àṣẹ yẹn tẹ́ bá wo gbogbo bí tá à ń sọ yìí pátá dókítà tẹ́ ẹ bá dé ẹkàn ṣeré lọ sọ́nà
ṣáì lọ́nà owó dé kétu lọ́nà yẹwọ́ ẹ lọ́wọ́ bẹ̀ àwọn igbó lẹ máa kàn lọ́nà tẹ́pẹ́ àwọn Fúlàní máa kàn láwọn nugbó lóríṣiríṣi igbe mélòó náà fẹ́ ké lọ́hùn yẹn kíjọba tó gbọ́ ní headquarter ní kan tó gbọ́ lókè mọ́sán bí wọ́n ti ṣọṣẹ́ wọn ṣèyàn léṣe dànù tó bá dẹ̀ dọ́hùn náà wọ́n kàn ní kan kó àwọn òkú kúrò lẹ́ni kò sí ohun tó fẹ́ rí ṣe sí mọ́. ẹ jẹ́ ká wá. so tí anybody bá wá. mo ń gbọ́ yín mà. no ẹ sọ̀rọ̀ yín lọ ẹ kàn sọ díẹ̀ sí kí n tó béèrè. tí àwọn èèyàn bá wá ok táwọn èèyàn bá wá dìde pé wọ́n dìde lábẹ́lẹ̀ kò yẹ kí wọ́n máa fi bí ṣu ẹni tó dìde pé kò sí ní under constitution kan pé kí ẹnìkan lé ẹnìkan kúrò nínú ìlú àwọn Yorùbá náà ló máa ń pòwe pé àwọ̀lú màtẹ́ ó mọ̀ wọn ara ẹ̀ náà àwọn ní kí ló yàgbẹ́ síbi wọ́n ní ẹtu ni wọ́n ní kí ló yàgbẹ́ síbi ẹtu ni kí ló tó yàgbẹ́ síbi wọ́n ní ẹtu ni ṣé ẹtu nìkan ló wà nínú ogbó ni tí ẹtu bá wá yàgbẹ́ tó disturb àwọn èèyàn kán pa ẹtu náà àbí kán lé ẹtu kúrò nínú ibi tó wà ẹ wá ní kò sí lọ́ndà kan sí ọ̀bọ̀ tó wà lọ́ndà kan pé kí wọ́n máa dáyàn dùbúlẹ̀ kán máa pa kán máa yọ ìfun ẹ̀ no kò really make sense now onílé ló máa dilé ara ẹ̀ mú náà ẹ̀ẹ́dẹ̀ lè sọ pé torí pé mo ti géètì nísìn alọ́ọ̀kì sí ẹ máa wá mú mi ṣé ẹ̀yin lẹ́ni ṣẹ́yìn lẹ́ni ni Yorùbá Nàìjíríà ni so constitution yẹn ó pa wá pọ̀ constitution tó mú ẹnìkan láti máa pa wá tí ó dẹ̀ mú àwa láti pa màálù wọn lásán tẹ́ máa mú wọn jù sẹ́wọ̀n constitution tẹ́ ń fi bá wa lò constitution tí ọmọ Yorùbá àti Haúsá máa jáde police station tẹ́ máa release ọmọ Haúsá tẹ́ máa lọ́ọ̀kì ọmọ Yorùbá constitution tí ọmọ Fúlàní àti ọmọ Yorùbá máa jọjà tẹ́ máa lọ́ọ̀kì ọmọ Yorùbá tẹ́ máa fi sí Fúlàní lẹ̀ constitution tí ọmọ Haúsá máa gún ọmọ Yorùbá tẹ́jẹ̀ máa yọ báyìí tún máa tì í bọ́lé pẹ̀lú ẹ̀jẹ̀ tẹ́ tún máa free ẹni tó gún no ẹ jẹ́ ká wò náà tí constitution bá ṣiṣẹ́ ẹ jẹ́ ká jọ sọ ní tùbínùbí náà so ibi tọ́rọ̀ wà nìyẹn. ẹ ṣe gan ni sir last question mo ní question tó pọ̀ lẹ́ǹbí bọ̀ torí pé ní time ti lọ gan ń sìn torí pé nǹkan tó fà ká ta tó bẹ̀rẹ̀ gbogbo nǹkan tá go through ṣá bọ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run no problem àkànwá ìrandọ̀ fún sìn lórí ọ̀rọ̀ Fúlàní wípé Fúlàní kidnap bọ̀ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ó yẹ ká rí wípé Fúlàní nìkan kọ́ ló ń kidnap o àti Yorùbá àti Fúlàní àti Ìgbò ó dàbí pé ó ti wá di international business ní ọ̀rọ̀ ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní last week yẹn àwọn tó kidnap àwọn ọmọ school bí nǹkan tó dẹ̀ jẹ́ wípé ìjọba gómìnà ìlú yẹn lọ arrange bọ́n ṣe lọ gbowó fún wọn tó fi release àwọn tó bá dẹ̀ wá mú individual lọ́nà tó kidnap ẹ máa ní bóyá kán lọ pa tàbí kán ṣe nǹkan kan ojú gbogbo ayé ló ṣe ń sìn tó fi jẹ́ wípé ẹ lọ gbowó fún àwọn èèyàn láti gbà èèyàn lọ́wọ́ wọn àti àwọn Yorùbá tó mú náà mo ní fídíò ẹ lọ́wọ́ mi nígbà ẹ lọ́lọ́kan ìjọ̀kan akọni time púpọ̀ ni bẹ́ẹ̀ náà làwọn ọmọ Ìgbò náà kí lẹ rò wípé because àwọn Fúlàní ni gbogbo wa ń focus lé lórí nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ pé àwọn rí iṣẹ́ yẹn ṣe there and there. Dr. Zade. Naam. Thank you very much. Please ẹ̀yin tẹ́ wà ní pẹ̀lú inú mi dùn fún question. Click love and like. inú mi dùn fún question tẹ́ béèrè ẹ ṣẹ́rí tá a bá dá ti aṣárán fún aṣárán ká dá ti aṣárán fún aṣárán. mo sọ nǹkan kan mo fi nínú program tí mo ṣe lénìí mo fi gba Chief Sunday Igboho ní ìyànjú pé kí wọ́n ṣọ́ra fún gbogbo àwọn tó ń tẹ̀lé wọn. ìdí tí mo fi wá bẹ̀ tí mo fi wọlé láti bẹ̀ yẹn ni torí question tẹ́ béèrè yìí náà ni màá tún fi dáhùn lálẹ́ yìí. kì í ṣe Fúlàní nìkan ló kidnap àwọn èèyàn because àwọn ọlọ́pàá wa ṣe mọ̀ pé bá a ṣe jẹ́ ọmọ Yorùbá yìí bí gidi ṣe wà nínú wa bẹ́ẹ̀ ni tàǹdá wà nínú wa bẹ́ẹ̀ ni gírímọ́káì wà nínú wa so bí wọ́n ṣe ń ja ìjàgbara Yorùbá yìí náà bẹ́ẹ̀ làwọn kan lọ̀rọ̀ sí kan náà ń lẹ̀ sí abẹ́ fáwọn ń jàjẹ́lẹ̀ Yorùbá Fúlàní ni wọ́n ń pariwo mọ́ pé ó ń kidnap làwọn náà lọ ń kidnap so wọ́n dẹ̀ ti mọ̀ pé gbogbo ìrìn àjò tí àwọn bá fẹ́ rìn táwọn bá kidnap táwọn bá ti rá wọn mú the next person tó máa sọ pé ó kidnap ní Fúlàní ní Fúlàní ní Fúlàní bí Yorùbá ṣe ń kidnap bẹ́ẹ̀ ni Ìgbò ṣe ń kidnap wọ́n wá jẹ́ kí wọ́n wá sá sí abẹ́ umbrella pé Yorùbá ń jà fún jàǹgbara torí pé wọ́n ń hìtì Fúlàní wọ́n ń sá sábẹ́ pé Fúlàní ló ń kidnap Fúlàní ló ń kidnap iṣẹ́ burúkú tí Fúlàní ń ṣe pọ̀ ṣẹ́gẹ́ ìpẹ́tì mi but eléyìí tí àwọn Yorùbá náà ń ṣe lábẹ́lẹ̀ ó tún pọ̀ nínú jíjẹra ẹni lẹ́sẹ̀ ṣe ebi kí kidnap àìmọye Yorùbá tó ń kidnap ṣé bá
ọlọ́pàá náà ń try náà bó ti ẹ̀ pé àwọn burúkú kan wà láàrin wọn náà tí báyìí pé àwọn ọlọ́pàá wá try báwọn náà fẹ́ mú àwọn Ìgbò tí wọ́n mú ó dín dín ọba ilẹ̀ Ìgbò ó dín dín ọba kan ni wọ́n mú láìpẹ́ yìí tó ń sponsor àwọn ènìyàn tó gbé Lexus jeep fún wọn kó fi máa ṣiṣẹ́ kidnapping likewise nínú Yorùbá wa náà lóríṣiríṣi Ọlọ́run dẹ̀ máa gbogbo wọn lèmi fi ń sọ wípé tí Fúlàní bá sowó egbé jẹ mọ́wọ́ táwọn Fúlàní bá lè lọ sílùú wọn kán fúnra ara wọn kán lọ sílùú wọn kó lè ká ṣe ẹ̀pínyà wọ́n á mọ ibi tí wàhálà wà nílùú olúkúlùkù. ṣáàjì àpẹẹsì mi àwọn Fúlàní ti ṣe iṣẹ́ yẹn débi pé ó ti dé stage débi wípé bí anybody bá ṣe anything sìn wá ní Fúlàní ni ṣé Fúlàní làwọn Ìgbò àwọn tó lọ kidnap Ìgbò yẹn ṣé Fúlàní ni wọ́n ni to the extent pé àwọn fúnra wọn gan wọ́n ti ní aṣọ Fúlàní lọ́wọ́ wọ́n ní fìlà Fúlàní lọ́wọ́ wọ́n ní gbogbo àwọn sword báwọn sword Fúlàní ṣe rí yẹn gbogbo ẹ̀ làwọn náà ní lọ́wọ́ tí wọ́n fi ṣiṣẹ́ burúkú yẹn wọ́n wá ń sá sí abẹ́ Fúlàní. èmi sọ fún wọn nígbà tí ẹnìkan bi mí léèrè pé ṣé Fúlàní làlá máa pe yẹn mo nítorí pé àwọn Fúlàní ló ń kidnap Yorùbá náà dẹ̀ ti join ní business wọn kíkú pa wọn gbogbo wọn pọ̀ àbí kí Ọlọ́run kó gbogbo wọn papọ̀ ohun tó bá ti mú ẹ tó bá ti sọ pé Fúlàní ń ṣe nǹkan tí ó yẹ pé iṣẹ́ tí Fúlàní náà ń ṣe ẹ ti jọ di ìran kan náà ó sí nínú ìran Yorùbá mọ́ so ẹ ti jọ di ìran kan náà ó sí nínú ìran Yorùbá mọ́ tí Fúlàní jẹ́ ọmọlúwàbí lẹ́nu tí ìṣe pé wọ́n máa ṣe fún wọn láyè tó ṣe pé ṣe ni wọ́n wá tó ń pa wá wọ́n ti di Yorùbá tán náà á ti fàyè gbà wọ́n náà bọ̀tọ́ wọn wá decide pé òun fẹ́ máa ṣiṣẹ́ ibi ó ti di Fúlàní nìyẹn Yorùbá náà tó bá decide pé òun fẹ́ máa ṣiṣẹ́ ibi ó ti di Fúlàní nìyẹn tọ́wọ́ bá mú wọn kán mú wọn tí kú bá ká wọn mọ́bẹ̀ kó pa wọ́n papọ̀. so tọ́rọ̀ bá lè jẹ́ ọ̀rọ̀ pé kán lọ sẹ́wọ̀n kán jọ lọ sẹ́wọ̀n papọ̀ a ò lè máa fi òkùnkùn bójú enough is enough. Should I tell you this ẹ jẹ́ kí n shock yín ẹ jẹ́ kí n ṣe yín ní kàyéfì ṣẹ́rí gbogbo Nàìjíríà tẹ́ rí àti gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ẹ ti dàrú mọ́ra wọn. ohun tó dẹ̀ lè mú kó yọ lọ́tọ̀ọ̀tọ̀ kí àlàáfíà lọ jọba kò nígbà tí àwọn wàhálà kankan ò ní ṣẹlẹ̀ kálàáfíà tó jọba. ẹ má rò pé àlàáfíà lẹ́fẹ́ fi tó àlàáfíà Nàìjíríà yẹn ń tọrọ yín ni kì í ṣe tìjà kì í ṣe ti wàhálà kólúkúlùkù sọ ọ̀rọ̀ ẹnu ẹ̀ jáde that is just it that is just it. so àti Yorùbá àti Ìgbò olúkúlùkù ló ti di ọ̀daràn olúkúlùkù ló ti di ọ̀daràn Ìgbò á fẹ́ lọ kidnap amúra bíi Yorùbá á fẹ́ lọ kidnap amúra bíi Fúlàní so wọ́n á máa rí wọn bíi pé Fúlàní nínú so ẹ̀bẹ̀ tẹ́mi kan máa bẹ gbogbo àwọn ọmọ Yorùbá àti gbogbo àwọn olórí wa ni pé kí wọ́n gbìyànjú kí wọ́n bọ́ sójú ẹ̀ pé Dr. Zabby ẹ má yẹ kí n tàn yín iná ti jó dórí kókó even àwa ìránṣẹ́ Ọlọ́run gan mo rí àfihàn kan wọ̀n mí débi pé mo rí ìgbà tí wọ́n wá na àwọn wòlíì àti àwọn pásítọ̀ mọ́ orí pẹpẹ mo dẹ̀ gbàdúrà pé kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe Fúlàní ló wá nà wọ́n bí ìgbà tí wọ́n gbé àwọn kan dìde nínú Yorùbá tó ń na àwọn ìránṣẹ́ Ọlọ́run pé ẹ̀ dá sí ṣó dẹ̀ dìgbà tí wọ́n bá ń nà wá ní church ṣó dìgbà tí wọ́n bá ń jó church ṣó dìgbà tí wọ́n bá ń fọ́ gbogbo everything nínú church kó tó di pé a máa sọ̀rọ̀ that is another war entirely ṣé mi ò gbàládùra pé kó ṣẹlẹ̀ ṣòbóye jẹ́ gbogbo ni gbogbo olúkúlùkù ló níṣẹ́ ibi ṣe báwọn kan ló fẹ́ lọ gbé Ìgbòho lé ní sè kí ló ṣe fún yín kí ló rà nígbà yín kí ló ṣe ń bẹ̀ kí ló fẹ́ ṣe kí ni reason ẹ fẹ́ lọ gbé pé kò sẹ́ni tó dìde ó dẹ̀ dìde ṣé ẹ̀ṣẹ̀ tún ni pé kéèyàn jà fún ẹ̀tọ́ ẹ̀ nílẹ̀ bàbá ẹ̀ ni. irú yẹn ń sè so bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn dókítà. irú yẹn tí wọ́n fẹ́ gbé olóyè Sunday Igboho ní ọjọ́ títí òní yìí because bí ìgbà tó jẹ́ pé a rí ẹ jẹ́ ká play video yẹn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí olóyè Sunday Igboho sọ bẹ́ẹ̀ most gbogbo wa náà láti gbọ́ náà bọ̀ bí ìgbà tó jẹ́ wípé ẹ kàn imagine wípé tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ń bẹ̀yẹn at that moment ta ló fẹ́ replace ìdíkòkè bíkọ́ gbogbo wa ń sìn àti àwọn tó wà ní diaspora àwọn tó wà ní Nàìjíríà tó wà ní gbogbo ẹ̀ bí ìgbà tó jẹ́ pé olóyè Sunday Igboho nìkan la ìlú bí ìgbà tó jẹ́ pé àwọn náà everybody fi ojú jọ àwọn èèyàn ò dìde àwọn èèyàn wà lábẹ́ bọ̀ wọ́n ò dìde nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó fi jẹ́ pé ṣé à ń gbìyànjú nínú ìgbìyànjú la mọ̀ wípé à ń ṣe nínú nǹkan tá à ń bá lọ yìí ẹ understand sìn. Dr. Zabby ẹ má jẹ́ kí n tàn yín ṣe rí ẹ rí pé wọn ò lọ ṣé wọn ò mọlé ẹ̀ ni ṣé wọn ò mọ bẹ̀ ní ẹ rí pé wọn ò lọ bá lé wọ́n bìlífù pé bó ṣe ń lọ yẹn wọ́n bìlífù pé kò sí nǹkan kan mọ́
bó ṣe ń lọ wọ́n believe pé kò sí anything tó lè fi jà lára ẹ̀ wọ́n believe pé àwọn lè mú láàrin méjì títì yẹn. Wọ́n ò dẹ̀ mọ̀ pé ẹni tí Ọlọ́run bá ti dá ní àkàndá á ti dá ní àkàndá. Kì í sọ̀rọ̀, kì í ṣe iṣẹ́ alálẹ̀ àbí iṣẹ́ àwọn bàbá tó wà lọ́wọ́ Sunday ní Sunday lò. Ọ̀run kàn mọ̀ọ́mọ̀ ń gbé Sunday níjà ni tí ò yé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá. Tí wọ́n bá mú ó ṣùọ̀ fún mi Dr. Zabby ẹ lọ kan tí mò ń sọ ìsílẹ̀ tí wọ́n bá ń Sunday lónìí ó ṣùọ̀ fún mi pé òun kò lè sùn bẹ̀ wọ́n kàn máa tì mọ́bẹ̀ wọ́n á rí pé kò sí ń bẹ̀ ni. Tó ṣùọ̀ fún mi bọ̀ tó gbígbé ó ṣùọ̀ ṣùgbọ́n gbígbé tí wọ́n fẹ́ gbé Ọlọ́run tó bá gbé kì í ṣe pé tó bá lè gbé bó ṣe wà yẹn wọ́n fẹ́ lọ bá sọ̀rọ̀ láti dalẹ̀ Yorùbá ni. Gbogbo ilé ìtàn ní kí wọ́n lọ arrest ẹ̀ kí wọ́n arrest ẹ̀ wá ó ṣùọ̀ fẹ́mi ṣé Nàìjíríà tájọ wà yìí ṣé Nàìjíríà tájọ wà yìí ó ṣùọ̀ fún mi pé wọ́n fẹ́ lọ bá sọ̀rọ̀ pé kíni ó dẹ̀ ṣùọ̀ fún mi pé kò ní gbà. So tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ibi tó yẹ káwọn Yorùbá ti ronú nìyẹn pé òkè káàtì wá sọ pé ibẹ̀ yẹn o olóyè Sunday Igboho tiẹ̀ wá fẹ́ra ẹlẹ̀ kó yá ẹ mú mi ta lẹni tó fẹ́ dìde nípò Sunday Igboho gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. So ibẹ̀ yẹn gangan ló yẹ kí gbogbo wa ti ronú kájọ fi ọwọ́ sowọ́pọ̀ débi pé kó máa yé àwọn pípù yìí pé even tó bá múrú Ìgbòho kọ́ mọ̀ yìí pé Ìgbòho 1 million sì tún wà lẹ́yìn. Pé even though tó bá mú ẹyẹ kan kọ́ mọ̀ yìí pé 54 sì tún wà lẹ́yìn. Tó dẹ̀ ṣúọ̀ fún mi pé because kò ṣe ẹ̀yin náà ẹ bá mi sọ gbogbo àwọn ará ilé tó ń wò wá ẹ sọ fún mi pé kí ni ìdí tí wọ́n fi fẹ́ mú Sunday Igboho ṣé ó pààyàn ni ṣé ó ṣẹ̀ ni ṣé ó gbayàwó wọn ni ṣé ó pààyàn ni ṣé ó ṣàìdá ni every right ló ní láti every right ní ìlú ní pé kí ẹnìkan dìde láti ja ìjàgbara fún ìlú ẹ̀ káwọn èèyàn kan dẹ̀ support ẹ̀ kan dẹ̀ tẹ̀lé. Gbogbo eléyìí nígbà ààrẹ Gani Adams wọn ò dìde nígbà yẹn wọ́n ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ silently ẹ̀ẹ́dẹ̀lẹ̀ expect pé kó má rí bẹ́ẹ̀ because púpọ̀ ìgbà tí wọ́n fẹ́ fi wọ́n joyè yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà ń bẹ̀ tí wọ́n ṣe ojúṣe tí wọ́n ṣe gbogbo àwọn gọ́vnà gbogbo wọn ló wà ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ expect pé kó sọ̀rọ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà máa ti pè fóun kọ̀ ni wọ́n máa pàdé wọn máa tẹ̀léra wọn ni bàbá kan ń fi ọgbọ́n ṣe ni ẹni tí ò sí nínú oyè kankan ló dìde tán ló dìde so kò sí ògbóni kan tó fẹ́ pé kó fà sẹ́yìn kò sí awọ́pá kan tó fẹ́ pé kó fà sẹ́yìn kò sí olórí àmọ̀tẹ́kùn kan tó fẹ́ pé kó fà sẹ́yìn kò sí kinní kan ó dìde ó dúró tiẹ̀ ni kò bá wọn rìnrìn àjò àwa wítọ́ àwọn kan wá gbé jáde wọ́n ló ń jà fún PDP ṣẹ́ríbi tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ yẹn gbà kó ń jà fún PDP ó fẹ́ fi ba APC jẹ́ can you just imagine that? So torí ìdí èyí mo sọ pé tí ohun tó léwu kí wọ́n ṣe èèyàn lè pa ẹni give message wọn ò lè pa message that is just the fact. Ìrìn àjò tá a wà yìí kó má kí ó wà ní ọkàn ọmọ Yorùbá pé níjọ́ kan máa débẹ̀ ṣùgbọ́n kó má sí lọ́kàn wọn pé wùrùwùrù àbí gìrìgìrì la lè fi ṣe torí pé nípa wùrùwùrù àti gìrìgìrì wọ́n máa mọ weaking point olúkúlùkù wọ́n á dẹ̀ wọlé sí wọn lára àwọn ara wọn náà máa lò ìdí nìyẹn tí wọn fi fẹ́ kí ìṣẹ́ àti òṣì kó tán ní Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá so that tí wọ́n bá ti fẹ́ dìde àwọn tí ebi ń pa bẹ́ẹ̀ ni wọ́n lè fi owó ẹ̀kọ́ ti fi jẹun ti pẹ́ tí wọ́n flush ẹ̀ jáde fún wọn pump owó jáde fún wọn àwọn yẹn ló máa wá tákù àwọn ènìyàn tó dúró tán láti gba òmìnira ilẹ̀ Yorùbá. In fact ṣọlá bẹ́ẹ̀ pé àwọn pípò yìí wọ́n ní owó kan tí wọ́n reserve pé ní ọjọ́ táwọn Yorùbá bá fẹ́ dìde àwọn ẹni yìí ẹgbẹ́ báyìí sọ pé wọ́n fẹ́ gbó lọ bá àwọn ọba tó dẹ̀ ṣọ́ fún mi pé tí wọ́n bá pe àwọn ọba yẹn ṣe bí bàbá wa Ọọ̀ni náà ní ó lọ Àbújá kó tó wá sọ̀rọ̀ lọ́sọ̀ gbẹ̀ tí wọ́n bá pe gbogbo àwọn ọba tó kù yẹn náà eléyìí tí wọ́n máa ṣe ó máa ju ti bàbá wa Ọ̀jájá lọ. ṣe rí níbi tí so Ọlọ́run nìkan ló wà lójú iṣẹ́ báyìí Dr. Zabby. níbi tí ẹ sọ wípé kí èèyàn ṣọ́ra fún láti nǹkan téèyàn bá fẹ́ ṣe àpọ̀ àwọn èèyàn bíi olóyè Sunday Igboho ọ̀pọ̀ náà but ariwo wa pọ̀ ju àwa tá a wà ńlẹ̀ lọ for example nsìn fídíò kan wà máa ní ká play fídíò yẹn mo mọ̀ ìpínlẹ̀ ti ṣó ẹnjíníà ẹ má bínú ibi tí olóyè Sunday Igboho tán ti sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká play bẹ̀ yẹn because àwọn nǹkan kan wà tó jẹ́ wípé gbogbo wa la mọ̀ nǹkan tó ń jẹ́ Yorùbá gbogbo wa pátápátá la mọ̀ àwọn nǹkan tó ń jẹ́ Yorùbá tó bá máa mú èèyàn náà wọ́n máa fọwọ́ lẹ́rọ́ tó máa kọ́kọ́ fẹ́ máa wo ọ̀nà bí tó kò sí bó ṣe lè sọ wípé o lágbára sí kò sí bó èrè sọ pé o lágbára sí. àwọn bí àwọn ọba wa máa wà ń bí ni àtàwọn bàbá wa kọ̀ọ̀kan bọ̀ mọ́ mọ̀kún òní fẹ́ wá tọ́nà mọ̀ kí mò ń bọ̀
wọ́n dẹ̀ mọ̀ pé bíbọ̀ mi yẹn ó máa fẹ́ fa ọ̀rọ̀ fún àwọn ọ̀rọ̀ tí etí ikún gbọ́ tó fi di ó ṣeé ṣe kán gbọ́ torí pé èmi sábà bẹ̀rù ẹnìkankan àfọ́tọ́ ọlọ́run tó ní mi torí pé jọ́ ti ń kú ọlọ́run ló mọ̀ bíbélì dẹ̀ ní tẹ́yìn máa ń béèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ àwọn tó jù lọ tẹ́yìn bá kú síbẹ̀ ó ní ọ̀run rere lèyẹn ń lọ ìmọ̀ bẹ́ẹ̀ wà nù Kùránì náà bẹ́ẹ̀ ìyẹn lè mọ béèrè fún ẹ̀tọ́ ẹ̀ lórí pé ilẹ̀ bàbá mi rèé kéèyàn kú síbẹ̀ ẹ̀rù yẹn ń bè mí lórí gbogbo nǹkan tó lọ́run fún yẹn ọlọ́run fún mi náà so mo ti bímọ àwọn ọmọ mi sì ti dàgbà báwọn mi ti ẹ̀ kéré bá àwọn tó dàgbà tó lè sọ pé bí dáàdì mi ṣe ríre wọ́n dẹ̀ mọ fi fọ́tò hàn wọ́n pé bàbá mi kọlà mẹ́rin ó bu mẹ́ta nígbà tọ́jọ́ bá kójọ́ tí ń dẹ̀ kú ọlọ́run ló mọ̀ kì í ṣe pé ẹnìkan kàn pé mo pàgbó ọ̀rọ̀ ẹ̀yìn ni níbi tí mo wá ń lọ gangan ni pé ẹ rí i pé ibi lè ní ògo Yorùbá la pè ó yẹ kí gbogbo bí kò mọ gbẹ̀sẹ̀ kó dípa ká mọ̀ pé mo lè mi fẹ́ jókòó torí pé kòrónà ò sí nílẹ̀ Yorùbá àkànṣe àwọn olórí wa kẹ̀yọ́ olórí burúkú wọn kàn tàn wá jẹ ni wọ́n fi wá gbowó kò sí ti ń jẹ́ kòrónà ò sí nílẹ̀ wa ń bí ṣùgbọ́n àwọn gómìnà wa àtàwọn president àtàwọn sẹ́nitọ̀ yẹn olórí burúkú ni wọ́n torí pé wọ́n ń tàn wá jẹ ni wọ́n fi wá ṣe business wọ́n fi wá ṣòwò so ó wá jẹ́ kí wọ́n mọ parọ́ fáwọn ìlú òkèèrè táwọn ní òtútù burúkú lọ́hùn-ún gbogbo nǹkan tọ́lọ́hún fún yẹn lọ́lọ́hún fún wa ńlẹ̀ Yorùbá òtútù wa kò ní mú jù òórùn wa kò ní kọjá yìí so gbogbo ooru wa gẹ̀ wọ́n bá ní bọ̀ òtútù yìí pọ̀ lọ́hùn yẹn akọbà nígbà tí ń pa wá ń bí à ń pè ní akọbà typhoid wọ́n wá mógun ẹ̀ fún wa ní ká mọ lo oríṣiríṣi àwọn oògùn wọn ṣe fún wa Ọlọ́run dẹ̀ bá wa lé lọ ṣùgbọ́n ibà yìí tẹ́ bá sọ fún inú mi dùn pé àwọn ọmọ mi Erelúwà ń bí tẹ́ bá sọ lóye bó pé mo ní malaria wọ́n gbé ọ lọ sóko wájú ni torí pé mo ń pa wọ́n ni ó ṣeé ṣe kí malaria mọ pa wọ́n ń bẹ̀ yẹn ṣùgbọ́n nígbà táwọn president wa wọ́n ẹ̀ pé lórí burúkú ni wọ́n àtàwọn senator wa àtàwọn gómìnà táyé wọ́n ti bàjẹ́ ẹ rí i pé bí wọ́n ṣe kó ráì sínú ilé ẹ bí wọ́n ṣe kó ráì sínú ilé wọn kò fún àwọn fámìlì wọn ìjọba tí à ń sí Nàìjíríà ń bí ìjọba fámìlì ni ẹni tó bá jẹ gómìnà owó tó ti kọ́kọ́ ná àti àwọn fámìlì ẹ̀ ni wọ́n jọ mọ̀ ṣe ìjọba yẹn láàrin ara wọn wọn tọ́ bá ti sí ní kákọ́ọ̀sì wọn ò lè gbádùn ìjọba ọ̀nàrẹ́bù mi wà ń bí ṣùgbọ́n bí táwọn ń lọ ń sìn ni pé àwọn ò tiẹ̀ bá wọn sí pẹ̀lú Nàìjíríà wèrè wọn yẹn mọ́ lágbára Ọlọ́run èmi Sunday ọmọ adé ọmọ Ìgbòho ló kọ tèmi Oòduà nation lèmi fẹ́ èmi ò fẹ́ àwọn kan ní àwọn fẹ́ restructuring àwọn náà jọ mọ restructuring ìwèrè tiwọn àwọn kan ní àwọn fẹ́ revolution èmi fẹ́ Oòduà republic mo dẹ̀ mọ̀ wípé ohun tí mo fẹ́ yẹn ó di ṣíṣe torí pé ọdún tá a wà yìí ọdún Yorùbá ni ọdún òmìnira dẹni a gba òmìnira Yorùbá ní àìpẹ́ yìí gbogbo agbára tí ń bẹ ní apẹ̀rẹ̀ wa ní wọ́n Nàìjíríà ṣùgbọ́n gbogbo agbára tá à ń lò Nàìjíríà Fúlàní àti Haúsá ló ń lò ó president wa Fúlàní ni senate president wa àti ẹ̀ lè wò pé tó ájì wa lọ ṣe kí ni mo pè é lọ ṣe oògùn ẹ dẹ̀ lọ ra ìbọn a máa jà ní àwọn kan láwọn fẹ́ gbé tutù kí a lè lọ lálàáfíà kò sí ti ń jà lálàáfíà èyí ò lè gbòmìnira lálàáfíà ńgbà tí Ọlọ́run fẹ́ sọ fún Fáráò pé kó fi àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ ó wá rán Mósè lọ sọ fún wọn Mósè ní Olúwa mi ní kí n sọ fún yín pé ẹ jẹ́ kí òun máa lọ kí àwọn èèyàn wọn máa lọ Fáráò ní àwọn èèyàn rẹ̀ wọ́n ní Ọlọ́run tún sí àyà Fáráò lé Mósè tún lọ bá pé àní bàbá mi ní kó fa àwọn èèyàn òun lẹ̀ wọn ò lọ lágídí bọ́rọ̀ Ọlọ́run là ń sọ yìí wọn ò lọ ní sùúrù wọn lọ lágídí ni Ọlọ́run wá pa gbogbo àwọn Fáráò rẹ̀ sínú Òkun Pupa bí Ọlọ́run ṣe pa gbogbo ọ̀tá Yorùbá rẹ̀ sínú Òkun Pupa nìyẹn àti ẹni tínú rẹ̀ bá dùn sí ohun tí mo sọ àti ẹni tínú rẹ̀ ò bá dùn sí ẹni tínú rẹ̀ bá dùn sí yóò délẹ̀ lérí gbogbo Yorùbá tínú rẹ̀ ò bá dùn sí ó parẹ́ sínú Òkun Pupa ni èmi mo sọ bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn ọmọ Yorùbá tíṣẹ́ bá yé ẹ lọ ṣe oògùn ẹ lọ múra dáadáa a máa pín láìpẹ́ yìí níjọ́ tá a dẹ̀ fa rálì eléyìí tá a fẹ́ ṣe yìí àdéfẹ́nì kankan date orí fóònù láti sẹ́ndì mẹ́sẹ̀sì sóńkálukú pé ẹ pàdé wa níjọba yìí a fẹ́ bọ́ gbòòrò tá a bá dẹ̀ bọ́ gbòòrò ó dijọ́ tá a bá gbòmìnira ká tó túká
ẹ̀yin ọ̀nẹ́rẹ́bù wa ẹ lọ múra dáadáa gbogbo àwọn ọba wa àti kọ lẹ́tà sí wọn ṣùgbọ́n wọn ò dáhùn ẹ̀rù ń bà wọ́n torí owó tí wọ́n ń gbà ní àti Àbújá owó yẹn ti tẹ́ wọn lọ́rùn wọn wá fẹ́ kí a pín wọ́n ní ta bá pín ìgbà wo ni yóò tó kan àwọn ẹ̀rù ń bà wọn bàbá ẹ rí i pé àwọn ọba wa kan ṣe mítìn lẹ́kọ̀ọ́ bàbá wa láàfin kú bàbá yìí nìkan lọ́sọ̀rọ̀ tọ́tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ díẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn bàbá wa mò ń fi àsìkò yìí sọ fún wọn mo ti sẹ́ndì lẹ́tà tí ó bá wù wọ́n kàn bọ́ síta kàn pé mítìn kàn ṣe fídíò pẹ̀lú wa pé àwọn fẹ́ lídìí wa láti gba Oòduà Republic tó bá dẹ̀ wù wọ́n kàn mọ́ jáde ṣùgbọ́n tẹ́ bá ti gbọ́ gbàgbà lára géètì àwọn ọmọ Yorùbá ládé ẹ mọ́ bẹ̀rù àwọn ọ̀dọ́ Yorùbá ládé tá a fẹ́ bá yín jà á kọ́kọ́ bá àwọn bàbá yẹn jà ká tó bá àwọn olórí burúkú tí wọ́n ń tẹ̀ wá jẹjà nígbà tí a bá fọnú ilé wa tán láàtò sọ bí tí à ń lọ fáwọn yẹn torí pé ìyà tí ń jẹ Yorùbá tó gbogbo àwọn brọ́dà wa àwọn sísítà wa wọ́n kàwé wọ́n nìkan wọ́n mọ̀ lọ kọ́ṣẹ́ tẹ́lọ̀ tó bá pa yunifásitì wọ́n nìkan lọ kọ́ṣẹ́ ọwọ́ àdírẹ́sà àwọn tó jẹ́ bíi àwọn ẹ̀gbọ́n ọkùnrin àwọn kọ̀wé dà tí ìbá gbé Sunday Igboho ọmọ líle mi lè wá mi mọ wà ilé ní àgbẹ̀ bàbá mi ò tiẹ̀ rówó tọ́ mi léèwé débi pé ń tẹ̀ pé mo fẹ́ parí ìwé kankan ṣé mi ń bọ́ àgbẹ̀lẹ̀ mi ò bá ṣe kú ṣùgbọ́n lára pé mi jẹ́ ọmọ líle tó bá kò ní kọ́ láti ń jà ìkọlọ́n pàmpọ̀ mi le láti lẹ̀ mo ń fi agídí gba ẹ̀tọ́ mi lọ́wọ́ àwọn olórí burúkú yẹn ọwọ́ ajé kan gbà fẹ́ mi ṣùgbọ́n báyìí àsìkò ti tó tà ń lọlé gbogbo ọmọ Yorùbá ẹ lọ múra ẹ lọ dira dáadáa ẹni bá fẹ́ kó gbọ́ èmi ò bàbá gbà èmi ò dúpọ̀ kankan ń bẹ̀ ṣe kánsílọ̀ mi ṣe kan but mo fẹ́ kórúkọ mi wà nù ìwé tàn pé Sunday Igboho ń bẹ ńgbà tí Yorùbá gba òmìnira ẹ̀rọ ogun ọ̀dẹ̀ bèmí jagunjagun lèmi ẹ̀rọ ọba mi ńgbà tí ayé òfin tán nílùú Mọdákẹ́kẹ́ orúkọ mi ò lè tán bẹ̀ tán bá ti ń sọ ìtàn ogun 1997 wọn Sunday Igboho ó wá láti ìlú Igboho ọkọlà orí báyìí bọ́jẹ́ 500 years orúkọ mi máa wà ń bẹ̀ ni ìyẹn lèmi fẹ́ kọ́ ṣẹlẹ̀ nù tàn Yorùbá ọbẹ̀ tàkì gbogbo àwọn Yorùbá ká ṣera wa lọ́kàn ẹ má jà bẹ̀rù wọn ò lè ṣe nǹkan kan dúnkòkò lájà ní kíní kan bẹ nígbó tí ń dún màoru kò sí nǹkan tí ń dún ìbẹ̀rù Ọlọ́run lásán ni àmú apá á ṣe irọ́ ni ẹni kankan ò lè pa ẹni kankan ẹ̀tọ́ wa là ń béèrè fún àdẹ̀sọ́pá afẹ́ bá yín jà ṣùgbọ́n tẹ bá sọ pé tó bàbá Awólọ́wọ̀ sọ pé tá a bá ti pé bàbá Honorable wọn ní tá a bá ti pé 100 years kí kálukọ́ ọmọ lọ tí ọba ti wọ̀ àdẹ̀ ti pé ní 2014 ẹ jẹ́ a máa lọ nàá àní òwò gbogbo àwọn ọmọ wa tó jẹ́ ọlọ́pàá wọn ò ní fún wọn ráǹkì wọn kàn lọ sóko Boko Haram àwọn ọmọ wa tó jẹ́ sójà wọn ò ní fún wọn ráǹkì wọn kó ráǹkì sáwọn fúrúwìrì tiwọn lápá ẹ̀dẹ̀ ń já ráǹkì àwọn ẹ̀gbọ́n tiwa àtàwọn bàbá wa bọ́dà wa ẹ̀yìn kó ráǹkì sápá ẹ wá dá pẹ́ra ní wọ́n Nàìjíríà gbogbo tí wọ́n bá pa ní Àpápá lẹ́kọ̀ọ́ wọ́n fi ń tún Kaduna àti Kano ṣe ẹ bá gbéra látàbújá ń sìn pé dé Kano dé Kaduna ẹ wọ train tó fáyìn ní pẹ̀lú AC ọ̀rọ̀ ẹ̀ ń pé tẹ bá gbéra pẹ́ ń bọ̀ ní ilẹ̀ Yorùbá tó bá kọ́kọ́ já lukòtò kan ní after Kogi tí ọwọ́ ọkọ̀ rẹ bá ya àwọn ọmọ kò rí Babangida tó ń dẹ̀ bọ́ sí ọ létí pé wọnú gbóǹso èlò bàbá rẹ ní àtìyá rẹ ṣé gbèsè àṣẹ ìjọba kíndìn lájọ ń sìn yẹn ó yàtọ̀ síra wọn inú mi rò pé àwọn arápẹ́ ti ya wèrè sọmọpẹ́ ti ń ṣe èrè pírẹsidẹ́ǹtì kọ́lọ́kàn ó yẹ kẹ́ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ ṣàlàyé kẹ́ wá lídìí wa bọ́ta káwá béèrè fẹ́tọ̀ wa ẹ wá lè fẹ́ sí pírẹsidẹ́ǹtì ẹ lè ṣe ẹ ní ṣe campaign mo promise mo fọlọ́ ń búra á pa yín kó tó dijọ́ campaign ní ẹ̀kú ni mo fọlọ́ ń búra fún yín kò sẹ́ni tí ó ṣe campaign gbogbo yóò fi. ẹ jẹ́ ká stop ẹ̀ bẹ́ẹ̀ ibi tí mo fẹ́ lọ gangan nìyẹn understand say my only màjàmásá òun là á mọ akíkanjú lógun akíkanjú tó bá mọ̀ jà tí ò bá mọ̀ sá irú wọn máa ń bógun lọ ni and kò dẹ̀ sí gan Ọlọ́run náà ní ká Ọlọ́run náà ní mímọ̀ bí mo lè sọ because báwọn pípù yìí náà ṣe ń gbọ́ bí ìgbà tó jẹ́ pé àwọn náà ń fún wọn ní àìdíà kò sí bẹ́ẹ̀ yóò ṣe lè sọ pé òun lágbára tó ó lè jẹ́ ní tó súnmọ́ gangan ló tún máa dalẹ̀ gan ló máa sọ àṣírí bágbára yẹn bá ṣe jẹ́ torí wọ́n mọ̀ sí wípé ọ̀rọ̀ afẹ́ arrest ara wa kọ́ ló fẹ́ ran ẹni yìí ẹ understand ṣe ibẹ̀ yẹn mú kan fẹ́ kẹ́ pass message fẹ́rẹ́fẹ́ bẹ̀ yẹn and kí lẹ rò wípé àwa tá à ń sọ̀rọ̀ àti àwọn tó ń gbọ́ kí lẹ rò wípé advice wo lẹ lè
lẹ lè sọ ní ṣókínsìn Dr. Zade. báyìí sìn. Dr. Zade. àmà lọ́jọ́ mi lágbára Ọlọ́run. Ṣẹ́rí àwa tá à ń sọ̀rọ̀ yìí. ní ọ̀pọ̀ ìgbà. ṣé because ẹ̀yin lẹ wà ní grand ní Nàìjíríà ṣé ká ṣì continue kó má sú wa kó má rẹ̀ wá tàbí kí ni opinion yín kí ni advice tẹ́ fẹ́ fún àwa tó jẹ́ because àwọn kan àyè ṣe ká fẹ́ ṣe t-shirt a fẹ́ ṣe àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ wípé ṣé ká continue ni tàbí ká ìwo báwo ló ṣe ń lọ sí tàbí báwo ni advice àti kí ni àwọn nǹkan tá lè àwa tá à ń gbọ́ yín báyìí tá lè ṣe tá lè continue láti ṣe òun ló kù báyìí sí. ẹ ṣe mà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín anybody tó bá ṣẹ́rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò sọ̀rọ̀ pé àbí ṣe ni wọ́n ń jà àbí ṣe ni wọ́n ń dà lóru àbí kan wọ́n ní ọwọ́ ló máa ń ṣíwájú igbó ọwọ́ ló ń ṣíwájú ijó èmi bìlífù ọ̀dẹ̀ ló máa ń ṣíwájú ìjà ṣẹ́rí gbogbo eléyìí tí wọ́n sọ yẹn kò sí béèyàn fẹ́ gbé ìgbésẹ̀ kan tí ọ̀rọ̀ ò ní ṣíwájú mò ń bọ̀ mẹ́ẹ̀ ṣẹ́rí gbogbo ohun tí Olúwa bá fún yín nípa ipá àti agbára láti ṣe ẹ̀yin ẹ tẹ̀síwájú nígbà tí ìṣepèsè lẹ tẹ nǹkan kan àbí nígbà tí ìṣepèsè lẹ ṣe nǹkan kan àbí nígbà tí ìṣepèsè lẹ post nǹkan kan pé ẹ lórí president ò dáa àbí wọ́n ń kógun bọ̀ ní Nàìjíríà àbí wọ́n ṣe nǹkan kan all what you people are saying ni pé kí òmìnira kó lè wà nílẹ̀ Yorùbá tó dẹ̀ yí àwọn people yìí náà táwọn náà dẹ̀ fẹ́ kómìnira wà because wọ́n kàn ń fi wọ́n Nàìjíríà one love wọ́n fi ń scam wa ni ẹnìkan rí ìnira ẹnìkan rí ìtura ẹnìkan dẹ̀ ń ṣe nǹkan tí ó dẹ̀ ṣe gbé ẹnìkan dẹ̀ ń ṣe ohun tó tọ́ kò dẹ̀ jèrè lórí ẹ̀ so gbogbo ohun tó lọ́wọ́ bá fún yín ní oore ọ̀fẹ́ àti agbára ní ọ̀rọ̀ sísọ ni o ní ìṣe ni o ẹ̀yin continue now tí ìbá ti ṣe pé ṣe lẹ̀ ń ṣe torí pé àbí kí n dalẹ̀ àbí mò ń ṣe torí nǹkan kan àbí mò ń ṣe torí pé ẹ máa bímọ ẹ ti bímọ èmi náà ti bímọ ọmọ yín máa bímọ ọmọ mi máa bímọ now so tá a bá dẹ̀ ti lè ṣe ń sìn gbogbo àwọn ọmọ tá à ń bí ń sìn ṣé àwọn ọmọ tó yẹ pé òkìkìdá òyìnbó ló wà lẹ́nu wọn tó hàn tí ẹ̀kọ́ bì kankan tí tracy sí Yorùbá wà rárá jẹ́ pé a ṣe ń fọ́ sí Yorùbá sínú ayé wọn gan ni pé bọ́n ṣe ń sọ lélẹ̀ ṣé àwọn yẹn lẹ máa wá rí kó dìde lọ́la kó máa rántí pé Yorùbá a máa rò pé what is the meaning of that what is the meaning of that so àwọn bàbá wọn ló lè jà wọ́n wá béèrè lọ́wọ́ wọn pé daddy why are you sometimes last month mama daddy why are you nagging on Yorùbá nation mo wá try láti ṣàlàyé máa analyse kò yé náà àfàwọn tó ti dàgbà lóye ṣé àwọn yẹn ló ṣe máa dìde lọ́jọ́ iwájú fáwọn ọjà fún Yorùbá bóun Yorùbá kó parun bóun Yorùbá kó má tiẹ̀ gbérí mọ́ táwọn bá ti ń travel out tó ti ń dé tọkàn wọn ti balẹ̀ tó ti ń ṣe ohun tó tọ́ tó ti ń kàwé tó ti ń bọ́ sílé iṣẹ́ ìran Yorùbá lọ nìyẹn wọn ọmọ pẹ́ nìkan wà tó ń jẹ́ Yorùbá bí nǹkan kan tó bá ṣì gan wọ́n lè lọ sí Odùduwà àkọ́tì dànù kan gbé Ben Johnson síbẹ̀. so sáwọn tó yẹ pé gbogbo orin bẹ́ẹ̀ kọ́ ní Yorùbá létí wọn gan inú wa máa run wọn ni ẹ̀yẹn yọ Yorùbá kúrò kẹ́kọ̀ọ́ jù kan sí tí ò ní mínì tí ò ní ìtumọ̀ ìyẹn náà máa jó kiri gbogbo àwọn musician wa Yorùbá ò wúlò létí wọn mọ́ ẹ̀sìn ṣé yẹn la fẹ́ jókòó tì so tá a bá sọ pé òkè o gbogbo bó ṣe ń ṣe yẹn o ẹ fẹ́ fà sẹ́yìn ẹ fẹ́ ṣe báyìí ṣé mọ̀ yìí pé à ń create a problem ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ ló ti ń ṣẹlẹ̀ yẹn because wọ́n máa ti fún wa ní distraction ohun tó ṣẹlẹ̀ tó ń wíìkì wa ni pé ọ̀pọ̀lọpọ̀ bìrì pé báwọn ṣe bẹ̀rẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni káwọn ṣe débẹ̀ no. kò possible. ẹ wà wọn Ìgbò náà kò possible so wọ́n bìrì pé bá so wọn ò wá fẹ́ Yorùbá ní àìdíà kan Yorùbá ò kì í fẹ́ fẹsẹ̀ kọ tó bá ń sáré tó bá ti fẹsẹ̀ kọ ó bìrì pé ibi tó ń lọ yẹn mi ò mẹ́ni tó fún wọn lówe yẹn o. a máa lọ bìkan ìyá fẹsẹ̀ òsì kan wọn ní mo ti fẹsẹ̀ òsì kan mi ò ní bá ẹni ẹ̀ ta ló sọ fẹ́ pé ò ní bá ṣẹ́gẹ́ ẹ̀sọ́ ti àwa padà lé ìyá ni mo ti dúró dé alóhùn dẹ̀ fẹsẹ̀ kọ òun lọ pé òun ò lè bá yín ni so like that so tí Yorùbá bá ti lè fi ẹsẹ̀ gbá ọ̀nà eré àṣeyọrí tí wọ́n ń sá wọ́n máa sá padà ni sani mo ti ṣèṣe lẹ́sẹ̀ jẹ́ ń padà wọn ò dẹ̀ mọ̀ pé nínú ẹ̀gbọ́n owó òṣùṣú ni màrìwò máa ń dàgbà ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ mo ti rí most of àwọn agitators tó jẹ́ àwọn blogger mo ti rí míì tó ti ń sọ pé òun ti padà sẹ́yìn o Yorùbá ti dalẹ̀ wọn Yorùbá ò rí tòun rò mọ́ mo ṣe jáde lẹ́ni tí mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọkùnrin kan tó sọ̀rọ̀ sí ìyá Esabod tí mo ṣe ń sọ pé no you don't need to do this wọ́n fẹ́ fún gbogbo wa ní distraction ẹ continue Ọlọ́run máa fún yín ṣe ṣẹ́gẹ́ point mi then number 2
tí mo fẹ́ lórí ètò yìí fún gbogbo tó bá ń wò mí kán bá mi share ẹ̀ dáadáa torí the point tí mo fẹ́ sọ yìí kán bá mi share ẹ̀ kó lè dé ọ̀dọ̀ gbogbo ènìyàn pátá. Nǹkan kan bá ń ṣe àwa Yorùbá tí àwọn bàbá wa ò kì í ṣe bẹ́ẹ̀. Kí ló ń ṣe wá yẹn? Ẹ̀sà tí Yorùbá bá ní bíbélì lásán bóyá bíbélì sọ́wọ́ yìí tó jẹ́ bíbélì tó bá jẹ́ pé bíbélì ló fẹ́ fi lọ́jà Yorùbá máa ẹ̀sà gbogbo ohun tí bíbélì ń dìfẹ́ǹdì pátá ló máa ti gbé sórí social media. Bọ́n ṣe ń lagi mọ́ bíbélì tí ò ní dùn, bọ́n ṣe ń yìnbọn fún bíbélì tí ò ní dùn, bọ́n ṣe ń la nǹkan mọ́ bíbélì tí ò ní wọlé, bọ́n ṣe gbogbo ẹ̀ náà máa ti kọ́kọ́ ṣò lórí social media. Ṣáwọn tó ń wò yín yẹn ṣé wọ́n stupid ni? Tọ́ bá wá ń bọ̀ wọn ò ní gbé nǹkan yẹn wá mọ̀, nǹkan míì náà máa gbé wá. Nǹkan míì náà máa gbé wá. So ìyẹn ló sì ṣẹ́kù lọ́dọ̀ Yorùbá, ibẹ̀ yẹn gangan ni problem wà ń sìn. Ìjọ́ òun lẹ́ni ṣe Sunday Igboho tó bọ́ síta tó sọ pé ẹ máa yìnbọn fún mi kí n fi confam ara mi. Gbogbo àwọn alágbára tó dàbí Sunday Igboho ṣì wà l'Ákúrẹ́ l'Oǹdó ní everywhere ní gbogbo ilẹ̀ Yorùbá. So àwọn ni kí wọ́n sinmi ẹ̀dọ̀. Mo wo fídíò kan clips kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìtí kan fẹ́ gba ọ̀pá lọ́wọ́ Fúlàní tó ń sọ pé mo pa láṣẹ ó yá mọ́ pàwọ́ ẹ̀ fún mi ó yá padà ó yá bàbá yìí máa lọ. You don't need all that. Ṣó nídìí kẹ́ fídíò ni? Ṣó nídìí kẹ́ fídíò nígbà tẹ́ ẹ ti rí Fúlàní òkè ẹ fẹ́ gbọ̀pá lọ́wọ́ ẹ fẹ́ lé kúrò lórí ilẹ̀ yín. Ṣó nídìí kẹ́ fídíò ni? Kò nídìí náà. Ẹ lé wọn lọ ṣeun tàbí ṣe kọ́ máa bá tiwọn lọ nígbà tó bá rí fídíò nobody will talk. So ohun tó ṣẹlẹ̀ ni ẹ kí gbogbo ènìyàn kí wọ́n létí. Ìwọ tó mọ bíbélì tó máa dúrà gbà ó nídìí láti sọ pé ó máa gbàdúrà kẹ́nìkan ṣe kinní kan gbà lọ́dọ̀ ara ẹ̀ jẹ́ kó wà nínú ẹ pé àdúrà lọ́lọ́run fún ẹ gẹ́gẹ́ bí agbára láti fi jà. Bá máa sọ fún wọn pé àdúrà lèmi nítorí tó bá fẹ́ wá bá ẹ wọn ò ní wá níwọ̀ tí àdúrà máa fi gbà lórí wọn. Yeah, correct, yeah. Ṣẹ́gi ẹ̀fẹ́ ti mi. So they don't need it. So kíní yẹn ti ń rápàdì jù ú sìn wọ́n ti ń rápàdì. Ṣé ẹ̀ ń dẹ́rù bá Fúlàní? Ìjọ́ ò lẹ́yìn rí Fúlàní tí wọ́n sọ pé bí abẹ́ kíní kan. Tẹ́ ẹ bá máa rí Fúlàní ìbọn lásán náà máa gbé tán máa yìn sókè tán máa yin gbogbo ẹ̀. Ẹ lè mọ ohun tí wọ́n fi ń ṣagbára ẹ lè mọ ohun tí wọ́n fi ń ṣe wọn ò tiẹ̀ ní ṣù ẹ̀ fún yín rárá. Kò sí ohun tó kàn wọ́n. Wíìkì tó fi ń wíìkì ni pé wọ́n á mú àwọn ọmọ yín wọ́n á dá wọn dùbúlẹ̀ wọ́n á dùn wọ́n á fídíò wọn wọ́n tún wá bá ẹlòmíì sùn lójú ọkọ ẹ̀ wọ́n bá ẹlòmíì sùn lójú ìyá àti bàbá ẹ̀ wọ́n á ju fídíò ẹ̀ fún yín so á máa wíìkì hà sí yín pé ọmọ ẹ̀dá èèyàn ni wọ́n ń ṣe báyìí ni wọ́n ń ṣe báyìí ìtẹ̀ kẹ́yìn náà dẹ̀ ọ̀ra dúró ọjọ́ tẹ́ bá ọ̀ra kì wọ́n mọ́lẹ̀ bóyá ẹ máa nà wọ́n ni o bóyá ẹ máa fún wọn ni o ẹ̀ ṣẹ̀ wá gbé fídíò ẹ̀ á máa ṣe gbogbo ẹ̀ ẹ̀ máa you don't need all that so wọ́n ṣe gbogbo ẹ̀ láti mọ weakening point àwọn èèyàn ni because wọ́n ò mọyé èèyàn tó sì kù lẹ́yìn Sunday Igboho ẹ̀rí pàwọn náà ò jáde ń sìn ẹ̀rí pàwọn náà ò jáde hello àwọn náà ò jáde ń sìn wọn ò ṣẹ́ ní ti àwọn náà wọ́n ń ṣe nǹkan silently ní àwọn ń ṣe nǹkan tiwọn wọ́n fẹ́ wo àwọn wo ló tún kù tó fẹ́ jáde àwọn wo ló tún wà because wọn ò mọ ibi tí agbára Yorùbá wà gangan should I shock you should I tell you this ṣé Yorùbá ti ń gọ̀ ọjọ́ ti pẹ́ ni Yorùbá ti ń gọ̀ wá I'm a Christian I'm a prophet of God ẹni tó bá sọ pé ẹ̀fọ́ abẹ́ kìnìkan jẹ́ kájọ bọ́ta kájọ wọ ẹni tọ́lọ́run pè so ìyẹn omi ìpè bí abẹ́ kìnì nígbà tí now àwọn tó wá tó mú ẹ̀sìn Christianity wá fún wa tí wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ bá mi bi wọ́n léèrè ọ̀rọ̀ nígbà tí wọ́n dé tí wọ́n gba agbára àwọn bàbá wa tí wọ́n kó sínú àpò tán láwọn fẹ́ gbé lọ ókè o Kristi nìkan ni o nígbà táwọn bàbá yẹn gbé lọ ẹ bá mi béèrè lọ́wọ́ pé bó làwọn òyìnbó gbé lọ ṣé wọ́n lọ dáná sun ni ṣé wọ́n lọ gbé sí museum wọn. ẹ ló mà. à ń gbọ́ yín àgbọ́yè bọ̀ gbogbo nǹkan ṣé wọ́n lọ gbé ṣé wọ́n lọ. ẹ má bínú pé ẹ má bínú pé mo dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu bẹ̀yẹn ṣé mo pé gbàtọ́ ní kó lọ máa ṣoògùn kó lọ máa rà bọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fẹ́ jàjà àwọn gan ò tí ì jẹun alẹ́ àná sùn ọ̀ lówó gan láti jẹun. mi ò gbọ́ yín mà mi ò gbọ́ yín mà mi ò gbọ́ yín mà. olóyè Sunday Igboho wọ́n ní kó lọ máa ṣoògùn kó lọ máa ra ìbọn mo ní àwọn tó fẹ́ jàjà yìí gan tó tiẹ̀ dúró pé wọ́n fẹ́ jàjà yìí gan ẹlòmíì gan ò tí ì jẹun alẹ́ àná sùn nínú wọn gan pàápàá. nígbà tí ẹ má bínú ṣé bí ohun náà ti takò ẹ̀ ń sìn nígbà tí wọ́n fẹ́ sọ pé kán make donation kí wọ́n fi ṣe gbogbo necessary things tí wọ́n ra wọ́n tọ̀ ṣé wọ́n tún sọ pé bí ń pa Ìgbòho ni. ṣé ní Yorùbá a ní láti kọ́kọ́ wẹ inú ara wa ká wẹ ara wa fún ká tó bọ́ sójú kínní ẹni tó front yóò kàn jẹ́ ẹnìkan tí Ọlọ́run rán pé lọ front ni otherwise kò sí ẹ̀dá èèyàn tó lè dìde nílẹ̀ Yorùbá ẹni tí ò tí jẹun ẹ̀yin sọ pé wọn ò tí jẹun ṣé ẹni tí ò tí jẹun
Dr. Zubi tẹ́ ẹ bá dé Nàìjíríà ilé yín tẹ́ ẹ kọ́ sí Nàìjíríà ní ṣe géètì sí. nígbà tẹ́ bá ní kíchìn níra nǹkan tẹ́ fẹ́ fẹ́ níra gáàsì tẹ́ fẹ́ fi máa dáná kíchìn ní ṣe wọ́dúrópù fún yàrá yín. bí níbo lówó oúnjẹ ti papọ̀ mọ́ owó gáàsì níbo ni owó gáàsì ti papọ̀ mọ́ owó wọ́dúrópù. ẹni tó bá ti dìde tó jọmọ Yorùbá tó mọ̀ pé ó bá pé kìnìkan wọn ò sọ pé kó lọ ṣògùn wọn ní kó lọ ṣe nǹkan kí ẹ múra wọn ní kó múra ni olóye lòye máa yé. so nígbà tó bá dẹ̀ ti lọ ó fẹ́ jáde ń sìn ó wọṣọ kí ló dé tí wọ́n fi pe patí yẹn tó fi rówó raṣọ 10,000 kí ló dé tí wọ́n fi pe patí yẹn tó fi rówó kí ló dé tí ìyàwó ẹ bímọ tó fi ṣèkó mọ bolo tí rówó ṣèkó mọ ìgbà tí ìyá ẹ pàjáwìrì yìí bolo tí rówó tó fi ṣe burial. They don't force anybody to go outside there láti máa ṣe ohun tí ò make sense. Ohun tí wọ́n sọ fún yín ni pé ẹ dúró tán. Dídúró tán ò mí pé wọ́n ní lọ ṣe oògùn, lọ ṣe gbá, lọ ṣe bẹ́ẹ̀. Dídúró tán ni pé dúró tán máa wù ọ́. Area ìpínlẹ̀ gbogbo wọn fẹ́ gbà wọlé. Yóò bá ti bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ Dr. Zabby, bí Fúlàní bá wọ àdúgbò ìmí tó jẹ́ àárín ìlú tí ì ṣe inú gbó. Ní pàdé ọlọ́dẹ kan ládùúgbò báyìí tí wọ́n máa fi dé gbogbo ilé tí wọ́n lọ. The only place ìtẹ́lẹ̀ ti rí bóyá àwọn estate kan gbogbo àwọn àdúgbò tó jẹ́ àdúgbò olúkúlùkù di ilé ara ẹ̀ mú ni. Tí Sunday bá sọ pé lọ di lára imú kẹ́ẹ̀dá bá sọ pé òun ò tí ì jẹun ẹ̀yìn ti rẹ́ni tí ó ní mi ò tí ì jẹun wọ́n ní kí n lọ ra nǹkan mi ò tí ì jẹun kí ló dé ò ṣe jára ẹ sí o kí ló dé tó fi change aṣọ kí ló dé tó fi ra aṣọ mi ò bá mú ẹ tó fa tó ẹ kó o du bí wọn ṣe nípa ẹ̀ náà. Jẹ́ tó tí mo sọ yìí mà. Kọ́ ní kálukú fèsì reality kan gbé ọ̀rọ̀ pátí sílẹ̀ ọ̀rọ̀ wípé nǹkan tí ò pé. Gbogbo eléyìí tá à ń sọ yìí ń sìn gbogbo eléyìí tá à ń sọ yìí ń sìn in fact wọ́n tẹ̀ ti fèsì mi gan lóríṣiríṣi tí má fi àwọn mẹ́sẹ̀gì wọ̀nyí pé kíní kan ẹ ṣíwọ́ ń bẹ̀ ẹ jáwọ́ ń bẹ̀ kíní kan mò ń wò pé kí ló ń ṣe bọ́lá ń ṣe dé mi rẹ̀ ọ̀rá fèmí lẹ̀ jẹ́ ní tèmi bí lọ́n ṣe dé mi rẹ̀ mi ìrìn sọ pé kérò dín chọ́ọ̀chì ìyẹn ò ní pé in fact àwọn èèyàn mi ti mọ èmi pé ṣe ń sọ tèmi nìyẹn. I hate rightness. Wọ́n sọ fún ẹ pé kíní kan kíní kan nígbà tó fẹ́ wá sí chọ́ọ̀chì tó wá sí chọ́ọ̀chì lẹ́ẹ̀mẹ́ta ṣó ra báìbù ni. Káàdì sọ pé wọ́n fún ẹ ní báìbù ṣé bóun tí wọ́n sọ fún ẹ ni pé nínú chọ́ọ̀chì o bíbélì rẹ o ohun tá a gbẹ́kẹ̀lé lélẹ́yìí o. Tọ́ bá sọ fún ẹ pé ókè oroko o má dà sọ́wọ́ ṣé ò ní rà dá ṣé bíbélì yẹn torí pé wọ́n fi sọ fún ẹ pé bíbélì yìí o ọ̀rọ̀ Ọlọ́run náà ló ń ṣe kíní àbọ̀n sọ pé àlùkùránì lélẹ́yìí o fẹ́ gbé lọ sóko fi lọ roko ni. Ó níbi tó ń ṣiṣẹ́ sí tiẹ̀. Àbí torí pé wọ́n ní alukuran àbí bíbélì ní kó bíbélì ní iye òun ní gbogbo ẹ̀ ó wá gbé ráìsì síwájú ó fi bíbélì ṣe ṣíbí ó fi ń jẹ. Ó ní nǹkan kan tó ní nǹkan kan lọ́tọ̀ irun tí ó lọ gẹrun ara tí ó lọ wẹ̀ òun náà ló máa mú ẹ pé ẹnìkan ń bọ̀ lọ́jọ́ kan wá ṣe ohun tí ò dáa fún ẹ báwo ló ṣe fẹ́ gáìdì ara ẹ̀. Gbogbo ibi tí yóò bá ṣubú sí nìyẹn. Ó ní mi ò rówó tí mo fẹ́ fi jẹun kò sówó tí mo fẹ́ fi jẹun ó wá sílẹ̀kùnlẹ̀ ó ní ó filẹ̀kùn síbì ó kò sí wàhálà jàre filẹ̀ mi tí ìrówó tí mo fẹ́ fi jẹun ẹ filẹ̀kùnlẹ̀ ó dẹ̀ kó nǹkan sínú ilé. A lot of things tó yẹ pé a ti fi destroy ìrìn àjò ayé wa akọ̀ọ́rìn gbogbo ọmọ Yorùbá akọ̀ọ́rìn bọ̀rọ̀ gidi so gbogbo ìlú tí wọ́n believe wọ́n ṣe ń rìn nìyẹn until ìgbà tí máa yìí dìde ẹ má dẹ̀ gbàgbé máa yìí ti bá àwọn politician rìn ó ti wọnú wọn gan ó ti súnmọ́ wọn gan ó ṣe gbẹ kírú ẹni yẹn bá ń sọ̀rọ̀ ó mọ ohun tó ń sọ. because tí àwọn pípù yìí bá ń ja ìjà politician tí wọ́n bá ń ja ìjà politics tí wọ́n bá ń ja ìjà òṣèlú bíi pé ayé máa parẹ́ lọ́la ni ẹ̀tọ́ wọn ni wọ́n ń jà fún tí wọ́n fi ń ja ìjà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣe campaign kan lábẹ́ òkúta ń bí ó ní bọ́ ṣe ń fi igi 2x2 nú àwọn èèyàn tí wọ́n fọ́ wọn lórí tí wọ́n yìnbọn tí wọ́n ń ṣára wọn torí pé ẹ fẹ́ gba ẹ̀tọ́ yín kí ló dé tẹ́ wọ́n go against Yorùbá nation nígbà tó fẹ́ gba ẹ̀tọ́ tiwọn náà. Ẹ̀yin á fẹ́ jà gbogbo ẹ̀ ló máa jà wọ́n máa sun táyà tó máa ṣe gbogbo ẹ̀ torí pé nìkan fẹ́ bọ́ sípò torí pé nìkan ò fẹ́ gbà. Báwo ni wọ́n ṣe wà selfish débi pé nígbà tí ẹ̀yin bá fẹ́ claim right yín ẹ̀ kì í mọ̀ pé constitution kan wà níbì kan. Ìgbà tí àwọn ènìyàn kan bá fẹ́ dìde láti sọ pé àwọn fẹ́ claim right àwọn lè máa lọ máa tẹ́ pẹpẹ constitution tẹ́yìn gan ò kí ń tẹ̀lé constitution tẹ́ẹ̀tì ẹ̀ mọ ibi tó wà tẹ́ẹ̀tì ẹ̀ mọ ibi kóòdù tó dé gan. So gbogbo tá à ń sọ nìyẹn ẹnìkan wá dìde ó ní ẹ lọ múra ẹ múra yín lẹ ẹ dúró tán ẹ múra yín lẹ ẹ dúró tán. Àti òyìnbó àti Haúsá àti Fúlàní àti gbogbo èèyàn wọ́n mọ̀ pé kò sí ìlú tó lágbára bí ilẹ̀ Yorùbá. Bọ̀ wọ́n wá gbà tọ́kọ́kọ́ wọ́n fún wa ní àwọn ẹ̀sẹ̀ kan àgbà tọkàntọkàn ṣùgbọ́n wọ́n wá tàn wá
wọ́n gba gbogbo ohun tó ń jẹ́ agbára àwọn bàbá wọn gbà yẹn lọ àwọn lọ ń lò wọ́n fi ń ṣe tálí wọ́n fi ń ṣe plé wọ́n fi ń ṣe gbogbo ẹ̀ àwa wá ń ka àrọ̀ lọ àwa dúró jẹgbẹdẹ àwa dúró jàǹgbákú wọ́n dá sí yín àná olúwa sọ pé kí ìwọ kí o gan síbẹ̀ kí ìwọ kí o dúró bẹ́ẹ̀ ìwọ gan bẹ́ẹ̀ mo pa láṣẹ kí ìwọ kó o gan bẹ́ẹ̀ ìgbà tí wọ́n wọnú chọ́ọ̀chì tán lọ bá wọn reverend father mo yẹ reverend father tí wọ́n ti padà nù ni ṣé kò sí bíbélì lórí pẹpẹ ni ṣé kò sí àwọn ẹ̀ṣọ́ lójú ọ̀nà ni ṣé kò sí gbogbo ẹni tí wọ́n fi pa àwọn ènìyàn dànù wọ́n pa gbogbo àwọn kwaya nílùú kan wọ́n kó gbogbo aṣọ kwaya wọ́n kó sọ́run kí ló dé kí reverend yẹn gbà tó ń wọlé bọ̀ tó yẹ sọ pé ǹjẹ́ mo pa láṣẹ kí ẹ̀yin kí ó padà bẹ́ẹ̀ kẹ́ lọ jókòó síta you better ṣẹ́rí Yorùbá àwọn Arab wọ́n ní agbára wọ́n ní májẹ̀mú tiwọn wọ́n dẹ̀ tún ní ọ̀rọ̀ tiwọn lọ́wọ́ gbogbo ìlú ló ní agbára tẹ̀ tó májẹ̀mú tiwọn lọ́wọ́ wọ́n mọ̀ pé Yorùbá ní agbára wọ́n wádìí ìlú kan wọ́n mọ̀ pé ìlú kan wà tí wọ́n ń pè ní ìlú Yorùbá tó ní agbára gan. I'm very happy inú mi dùn pé wọ́n dá mi sí Yorùbá inú mi dùn wípé mo jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá mo jẹ́ ọmọ bíbí ilẹ̀ alágbára. Mo sọ ọ̀rọ̀ kan lọ́jọ́ kan mo ní ṣe bí àwọn Yorùbá ni wọ́n ń pè ní òróṣọmọdé gbàbọ́ lọ́wọ́ ọmọ ejò ìgbà táwọn bàbá kan máa sọ̀rọ̀ wọ́n ní ṣé mo ẹ̀ encourage àwọn èèyàn lọ ṣe ẹ̀bọ̀ mo ní kí ló ń ṣe yín ṣé ilẹ̀ ń já tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀run ni ilẹ̀ ń jẹ́ tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀run ni tó bá ṣẹlẹ̀ tán àtiwọ́ àti ọmọ ìjọ àti bíbélì ẹ máa gbéra yín báyìí tẹ́ ẹ máa sá sẹ́yìn ẹni tẹ́ ẹ ń pè lẹ́lẹ́bọ yẹn ni nítorí pé iná ti jó dórí kókó ṣáájú ẹ̀fẹ́ tí wọ́n dẹ̀ wá dúró gbogbo yín dẹ̀rẹ̀ nígbà kan wá dún wọn sọ pé kẹ́ ẹ múra ẹ wá máa sọ pé kíní ẹbọ ni wọ́n ṣe kí ẹbọ ni wọ́n ṣe kí ló dé tó fi lọ ra ẹ̀fọ́ lọ́jà kí ló dé tó fi ra ẹ̀fọ́ lọ́jà kí ló dé tó fi lọ ra ẹ̀fọ́ lọ́jà tó fi tòmátì sí tó ṣe gbogbo ẹ̀ kí ló dé tó fi mọ̀ pé máa jí òdùn wáyé tá a kàn fi jẹ́ òpònú wáyé tí Yorùbá fi jẹ́ òpònú tí aponú àtẹ̀mí gan àtàwa náà gbogbo wa pátá tó fi jẹ́ pé ohun tí ò yẹ ká gbékẹ́ la máa gbékẹ́ kí ló dé tí mi ò ṣe bọ́ aṣọ mi lẹ̀ nígbà tí mo ń lọ ṣọ́ọ̀ṣì kí n bọ́ aṣọ kí n wá fi bíbélì kí n fi bo ara mi báyìí kí n fi bo abẹ́ mi kí n máa fi bíbélì kí n máa fi bíbélì kí ló dé tí mo wọṣọ ìyẹn ni pé mo kọ́fà ara mi mo dẹ̀ tún gbé ọ̀rọ̀ ìyẹn ni pé mo tún dáàbò bo ara mi mo tún gbé ọ̀rọ̀ dídáàbò bo ara yàtọ̀ sí pé mo ń lọ ọ̀run lílọ ọ̀run iṣẹ́ rere ẹ̀yin mùsùlùmí máa sọ ọ̀rọ̀ kan pé ìwà lẹ̀sìn ẹ̀sìn ni wà so ìwà lẹ̀sìn náà so ohun tá à ń try láti sọ ni pé ìrìn àjò tí ènìyàn bá máa rìn ìwà rẹ ni kí láǹfààní ẹni tí ó ń gbé bíbélì 247 tí wọ́n ń pa ọmọ ẹ lábẹ́ so ohun tá à ń sọ nìyẹn ok mo wà nínú ilé mi ń sin ẹnì kọ́kọ́ déédéé fo fẹ́ǹsì wọnú ilé mi ó wá sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kinní kan mo wá ń wù ẹ́ bàbá máa wù ẹ́ ta màá máa sọ fún ẹ wípé no àwọn pípọ̀ yìí ó wọnú ilẹ̀ onílẹ̀ ẹ wá ń pa wọ́n èèyàn wọnú fẹ́ǹsì mi ń sin oní ẹ̀ bá ṣe pé kinní my dear sister doctor tí n bá lágbára tó ẹ ohun tá a jọ dàrú nínú kọ́ńpáàdì ẹ̀ wọ́n mọ̀ pé ó wábì kan tó gbọgbẹ́ tó kí wọ́n dúró kí wọ́n sọ pé simply because pé mò ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kí n dẹ̀ rí n tó fẹ́ wá ṣe àwọn ọmọ mi lọ́ṣẹ́ kí n rí nǹkan tó fẹ́ wá ṣe gbogbo nǹkan ilé mi lọ́ṣẹ́ kí n dẹ̀ máa wòran. Dr. Zaki iná ti jó dórí kókó ohun tí Ìgbòho sọ yẹn ni àwọn ọmọ wa ní kọ́kàn múra kí wọ́n ṣe mẹ̀dọ̀ wọn ò encourage anybody kí ló kàn mí ṣé èmi ìjọ òun ti ẹ̀ débẹ̀ ṣé mo débẹ̀ rí ni mo bá yàn ṣẹ́ bọ́ rí ni mo bá yàn fi òrùka wedding ló wà lọ́wọ́ mi ṣùgbọ́n ó ṣùọ̀ wípé kò sí bó ti lè hùn kórí ohun tó ṣe tó bá sọ pé èèyàn ọmọ Yorùbá ó máa jẹ́rìí ara ẹ̀ tó ọmọ Yorùbá yẹn. So ibi tí ọ̀rọ̀ wà gangan nìyẹn kẹ́nìbọ̀dì máa mú ọ̀rọ̀ ẹ̀sán ọ̀rọ̀ pé kí Yorùbá dúró tán kí Yorùbá ṣe nǹkan kan tán kí Yorùbá ṣe nǹkan kan tán tó bá jẹ́ pé àwọn bàbá yẹn ò lo agbára wọn gbà yẹn láti fi ilẹ̀ Yorùbá pilẹ̀ báwo ni àwọn bàbá wa àtẹ̀mí náà ṣe fẹ́ máa wàásù fún àwọn ènìyàn. Dr. Zabi kí ló dé nígbà tí àwọn òyìnbó mú ẹ̀sìn bọ̀ nígbà tí wọ́n mú Christianity bọ̀ kí ló dé tí wọ́n fi mú un dúró ní Abẹ́òkúta tí wọ́n fi lọ bẹ̀rẹ̀ láti ilẹ̀ Fúlàní àwọn náà bẹ̀rẹ̀ láti ibi tó rọrùn nínú àwọn táwọn bàbá yẹn ò bá ṣiṣẹ́ tó ti lé àwọn Fúlàní dànù kí wọ́n ti ṣí wọn lọ́wọ́ iṣẹ́ nígbà tí wọ́n gba Ìlọrin tó fẹ́ máa bọ̀ ń sálẹ̀ tó yẹ pé gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti gbà báwo náà ṣe fẹ́ wọlé wá. àwọn fi bí ṣú àwọn bàbá yẹn bí ìgbà tó yẹ pé gbogbo ohun tí wọ́n fi jà fúnlẹ̀ Yorùbá bíi pé nǹkan ẹbọ ni tó yẹ pé nǹkan ẹbọ náà fi jà sílẹ̀ Yorùbá tí ìyá ẹ̀ bá ti bí ẹ sọ pé kó pa ẹ́ padà náà kó kú kó má dúró nílẹ̀ tí wọ́n fẹ́ bọ tẹ̀dó ẹ̀.
ṣẹ́gbọ́n get point tí mo sọ so gbogbo wọn wá dúró ní dúró pé kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ kò sẹ́ni tó fẹ́ dúró kò sẹ́ni tó fẹ́ dúró àwọn fi bí ṣú àwọn bàbá wa àwọn Oòduà àwọn Ọ̀rànmí àwọn gbogbo tó bá ti jẹ́ pé àwọn bàbá ló tẹ ilẹ̀ Yorùbá dé no matter ẹ̀sìn tó lè kó wọlé ohun tó bá ti mú wọn tá a ti lè pa ìran wa run á jẹ́ wípé alẹ́jọ́ rò lọ́rùn nìyẹn because ó ní ìdí tí Ọlọ́run fi dá mi sílẹ̀ Yorùbá tí ò dá mi sílẹ̀ Yínmírín ohun tó bá dẹ̀ tí mú mi dá mi sílẹ̀ Yorùbá kí gá ìdí ilẹ̀ Yorùbá pátápátá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tó bá ti wá ti ọwọ́ mi bàjẹ́ àádọ́rùn sọ ìgbà tí kan pè mí tó sọ pé kìnnìkan kò sọmọ Yorùbá tó dìde mo ní kó sí wàhálà ṣẹ́gun ẹ̀fẹ́ fi mo wá kọrin kan fún wọn a máa ń kọrin yẹn ń tọ́jú pé àdàbí àbí wọn o àdàbí àbèrè àdàbí àbí wọn o àdàbí àbèrè ohun tí mo gbà lọ́wọ́ wọn àdàbí àbí wọn wọ́n kọ́lé pé Oòduà o ọ̀ràn mi yan àbèrè Oòduà bí wọn o ọ̀ràn mi yan àbèrè ohun tí a gbà lọ́wọ́ wọn Oòduà bí wọn ẹni tó tẹ̀lú ẹ̀dọ́ fúnra ẹ̀ ó máa bí wọ́n léèrè ọ̀rọ̀ àti pásítọ̀ tó dákẹ́ àti vice president tó dákẹ́ àti gbogbo àwọn bàbá wa tó dákẹ́ àti gbogbo àwọn tó dákẹ́ àti àfáà tó dákẹ́ àti wòlíì tó dákẹ́ ilẹ̀ Yorùbá fúnra ẹ̀ á bí wọ́n àdàbí tí wọn ò bá tẹ ilé nítorí pé ilẹ̀ tẹ́ẹ̀tẹ́ láwọn tó pilẹ̀ wọ́n bí ẹ sínú ẹ̀sìn sórí ilẹ̀ tó tẹ̀ ni wọ́n bí ẹ sínú Christianity sórí ilẹ̀ tó tẹ̀ ni tó bá tó ohun tó ṣe yẹ pé kí ìran bàbá rẹ̀ ó parẹ́ olùfẹ́ you are ẹni yẹn bastard lẹ́ni yẹn so ibi tó ń dùn èmi sí nìyẹn tó ń dàbẹ́ ni pé bí a pé mi ò mọ ohun tí mò ń sọ kò sẹ́ni tó fẹ́ dájọ́ èmi Ọlọ́run ló máa mi kò dẹ̀ sẹ́ni tó ń já tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀run torí tí ìdágìrì bá dé nílẹ̀ Yorùbá tí iná ń jó lálálálálá ibo la fẹ́ kó gbogbo àwọn ọmọ gbà ibo la fẹ́ kó ìyàwó sáré gbà ibo la fẹ́ kó gbogbo ẹ̀ kò lè ẹ̀yin tẹ́ ẹ wà lọ́hùn Dr. Zubby àti ẹ̀dá mi gbogbo àti gbogbo kò sẹ́ni tó ẹ̀yin sọ̀rọ̀ ni ó lè má ká ẹ̀yin lára dáadáa àwa la mọ bó ṣe ń rí dual citizen lẹ́yìn bẹ́ẹ̀ dé Nàìjíríà lẹ́nu bẹ́ẹ̀ gbọ́ gogogogo lọ́la ẹ ti gbọ́ pálí yẹn lọ sí airport ni ẹ̀ ń bá ti yẹn lọ àwa la wà ń bí tá a fèsì so táwa bá ń sọ̀rọ̀ pẹ̀lú ìgbónára ó ní reason tá a fi ń sọ Nàìjíríà láwa yìí táwa ń sọ̀rọ̀ náà ẹnìkan ní ekele kan prophet wọn máa gbé yín mo ní kí mo ṣe kí mo rà ń gbá yín pé mo sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn spíkà náà ló ń bọ̀ ta wípé àwa tá a wà ní ìlú òyìnbó a fẹ́ dá sílẹ̀ sọ́run àwọn tó wà ní Nàìjíríà nítorí pé tó bá ṣẹlẹ̀ àìdá ká má wálé ọ kó bá wa ń lé ká sá lọ nígbà àwọn tó wà ń lé àwọn ló fẹ́ jẹ tógun tó má bẹ̀rẹ̀ wàhálà lé nísìn èyí kàn wo for example ẹlòmíì fi tó ṣẹlẹ̀ ní tógèètì yẹn sìn ní ṣáìdì Lẹ́kì ó fi ṣe sample ìyẹn ní ọ̀rọ̀ endsars wípé kàn wo example ṣe èèyàn ló lọ láti láyé pé ó kàn pariwo lórí social media ní ẹ understand ṣe àwọn ẹlòmíì ò appreciate tó tẹ̀ jẹ́ pé lóyìnbó náà lọ́ wà ó believe wípé nǹkan yìí kò tiẹ̀ yẹ kó fà á níjà rárá kó lè jẹ́ pé ọ̀rọ̀ kò sẹ́ni tó gbàdúrà ogun kò sẹ́ni tínú ẹ̀ dùn mo pẹ̀lú ọ̀rọ̀ condition tó bá wa ní Nàìjíríà ń sìn a kàn láti wá ọ̀nà àbáyọ ni ọ̀nà àbáyọ yẹn ń sìn láàkàn tí ìmọ̀ understand ṣé Oòduà àtàfẹ́ ṣé Yorùbá nation tá fẹ́ gbà yẹn ṣé òun ló máa pè wá ni ṣé another one ní pé kán jọ sọ wípé òkè kóníkálukú dúró ní àyè tiẹ̀ ṣé òun ló máa pè wá ni èèyàn ò tí ì rí mọ èwo ló máa wọ̀. the best thing tó lè pè wá jù ni pé kóníkálukú dó láyè ẹ̀ tọ́ bá dẹ̀ ti ní jẹ́ kóníkálukú dó láyè ẹ̀ kán fún wa lẹ́tọ̀ọ́ wa débi pé Yorùbá fúnra ẹ̀ náà máa lórí ọ̀fẹ́ kán ka gbogbo àwọn tí wọ́n fi sípò lókè lọ́hùn kán kà wọ́n kán ka iye Yorùbá tó wà ń bẹ̀ ká sọ iye Yorùbá tó yẹ kó wà ń bẹ̀ fún wa ká sọ iye Yorùbá tó yẹ kó wà ń bẹ̀ fún wọn ká sọ iye Yorùbá tó yẹ kó wà nínú ológun kó ti wà nínú ṣé kò sínú kan ṣé kò yẹ kó gbọ́dọ̀ wà nínú constitution pé kì í ṣe gbogbo northerners ló gbọ́dọ̀ jẹ gbogbo oyè ni ṣé constitution pé wọn ò gbọ́dọ̀ lé Fúlàní kúrò lórí oyè constitution pé wọn ò gbọ́dọ̀ ṣé ìyẹn ó ṣe jẹ́ pé gbogbo constitution tí wọ́n kọ ní òpè Yorùbá gan because àwọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ lose gbogbo constitution tẹ́ ẹ kọ òpè Yorùbá ẹ̀yin ló pè nígbà tẹ́ ẹ pé gbogbo kìíní kò ṣe wà nínú constitution pé ókè o tí wọ́n bá fẹ́ yan èèyàn 100 síbì kan o kí Haúsá jẹ́ 32 o kí Yorùbá jẹ́ 32 o kí Ìgbò jẹ́ 32 o nígbà tó yẹ pé ìran mẹ́ta náà ni ló wà ń bẹ̀ ó ṣe constitution tí wọ́n ṣe sọ yí pé kí gbogbo wọn kí wọ́n kó gbogbo wọn sínú ẹ̀ pátápátá ṣé constitution àwọn tó
You don't understand what I'm talking about. Gbogbo àwọn nǹkan tá ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa sọ wípé àwa rí gangan báyìí ń sìn. Àwọn ti wọ àwa ń lọ sí school ni àwa ò rán nǹkan yẹn ń gbà yẹn. Dr. Zabi, listen to this. Dr. Zabi, listen to this. When we are talking about Yoruba nation is still Yoruba nation. Ohun tí à ń try láti sọ ni pé tó bá dàbẹ́ ni pé ó kè ṣe náà kọ̀ràn gídá tèmi ń rò bẹ́ẹ̀ pé kọ́kọ̀ràn ókè ó yá ẹ̀ka jọ ṣe tìfẹ́tìfẹ́ ó yá kán tú gbogbo constitution kan kó wà nínú constitution pé tí gbogbo oyè ogun bá jẹ́ 32 ṣẹ́gbẹ́ pẹ́sìn tó jẹ́ 30 kí wọ́n pín kí ni 32 bẹ́ẹ̀ ni kí Yorùbá jẹ́ 10 kí Ìgbò jẹ́ 10 tí Haúsá bá dẹ̀ máa jẹ́ kó jẹ́ 12 ó ti tán. Báwo ni constitution ṣe kó gbogbo Haúsá síbẹ̀ tẹ́ ẹ yọ Yorùbá tó àwọn fúnra wọn ń bẹ̀rù torí pé wọ́n ti bá wọn ohun tí ò dáa. Wọ́n ń bẹ̀rù torí wọ́n mọ̀ pé ohun tí wọ́n ń ṣe ò dáa. Ẹgbọ́n náà ṣé etí gbogbo wa ò dínà nígbà tó àwọn born to rule àwọn born to ẹ̀bàbí. This thing is very clear. Wọ́n ní àwọn born to rule ṣé àwọn born to ẹgbàá mi Yorùbá ní wọ́n ní burúkú ìrọ́jú. Bàbá Fẹlá sọ ọ̀rọ̀ kan ó ní suffering and smiling. Yorùbá wa sọ fún yín pé kò sí mọ́ gbogbo àwọn ọmọ wa ò rántí Yorùbá mọ́ o gbogbo àwọn ọmọ wa ò rántí. In fact agídí ariwo gan ló yẹ kán dá Yorùbá padà sí gbogbo schools wọ́n ti pa Yorùbá run. Mo sọ́nu program kan tẹ́nìkan ó ní tí n bá tíṣà tó nà mí fún vernacular nígbà tó nà mí bẹ́ẹ̀ tí n bá rí sì máa ń nà tèmi padà. Because ohun tó mú ẹ tí ó nà mí fún vernacular bẹ́ẹ̀ ó ṣe lè pé Yorùbá ní vernacular. So ṣé gbogbo àwọn ọmọ Yorùbá wa wọ́n ti lọ gbogbo wa dúró jẹ́ ariwo tá à ń pa ń sìn ni pé kán fún wa ní Yorùbá tó àbá dẹ̀ ti fún wọn ní Yorùbá nation no problem very simple ṣé bí wọ́n fẹ́ àlàáfíà ni kán fọ́ gbogbo ilé dànù kán wá ṣe kíni kán wá mú Yorùbá síbẹ̀ nígbà tí Yorùbá wà ló tẹ́ǹtì gan wọn ò dídákódá yan Yorùbá kan síbẹ̀. Sister Ola no step down à ń lọ Yorùbá nation ni no step down o. Ṣẹ́gẹ̀ pẹ̀sìn so wọ́n ṣe báyìí so náà tí wọ́n ò dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ no ma wọ́n ò dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ láéláé so the best thing ṣẹ́rí kíní yìí ó simple gan tí ìbá ṣe wípé àwọn èèyàn wa ò mọ ohun tó ń ṣẹlẹ̀ ṣẹ́rí tó ní kálukú bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìlú gan máa dáa àwọn máa travel lọ wọ́n gba visa lọ ìlú wọn ni wọ́n máa gba visa lọ ilẹ̀ Ìgbò ni Ìgbò á máa gba visa wá sí ìlú wa báà wá sí Amẹ́ríkà báà wá sí London tẹ́ wá yẹn àwa náà ti ní visa Ìgbò lọ́wọ́ àti ní visa lọ́wọ́. Kò sí ohun tó kàn wá pẹ̀lú pé bí abẹ́kẹ́ni kó ní kálukú kan dúró sílùú ẹ̀ àlàáfíà á wà. Ìfàtí ẹ máa rí gbogbo tó wà nínú ìrẹsì. Láìpẹ́ lóòótọ́ wọ́n fẹ́ kí Nàìjíríà da nítòótọ́ pé kí Nàìjíríà yìí kó sẹ́tù kó wà òye ẹ jẹ́ kó ní kálukú lọ nílọ tiẹ̀. Àlàáfíà kan máa wà ní gbogbo ìlú yẹn débi pé kò ní sí ìṣòro mọ́ láyé. Wọ́n máa kúkú rí ọmọ Yorùbá tó níṣòro. Wọ́n máa rí gbogbo ẹ̀. Gbogbo Nàìjíríà ò tí ì tó state kan ní US now. Tẹ́lẹ̀ sọ pé kán máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí ló dé tí ìbá pé ẹ ní nǹkan tí ẹ fẹ́ gbà níbẹ̀ kí ló dé tẹ́ni kán máa lọ kò sọmọ wa lókè bàbá wa tó wà lókè bí ìgbà tó yẹ pé wọ́n jẹ́ extra tire ni sorry to say that so àwọn tá a tún ní tààrọ̀ kán lè sọ̀rọ̀ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ bá a dé gbogbo police station àwọn DPO bóyá ṣe mọ́ tiẹ̀ ti sọ fún wọn pé ẹ má fún ẹ mọ́ ẹni ọmọ Yorùbá ní respect kankan náà we don't know. Ẹ ṣe gan ni ẹ jẹ́ ká dúró báyìí. So báwo ẹ ṣe jẹ́ nìyẹn God bless you. Especially ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ ti wà ní ẹ ti wà ní bíi 12:30 báyìí. Broda Ọlá ṣe rí àwọn questions tí èmi ń béèrè èmi ń ṣe agbẹnusọ ní understand èmi ń ṣe agbẹnusọ. Ṣé wọ́n pé àwọn èèyàn question kíní ni mò ń kà bíbẹ̀ mò ń ka comment kan ni. Àwọn èèyàn tó máa ń pè mí kájọ máa ń discuss àwọn nǹkan ó pọ̀ gbogbo àwọn most àwọn nǹkan tí bá ti kọ sílẹ̀ nínú àwọn questions most àwọn questions yẹn láwọn èyí tó jẹ́ pé àwọn èèyàn láti jọ discuss pé òkè mo fẹ́ gbà àwọn èèyàn báyìí wá ẹ bá wa béèrè báyìí ẹ bá wa béèrè báyìí ẹ bá wa nǹkan tó fà á nìyẹn tó ti yé yín sìn àjọ ń lára wa lọ́yẹ̀ tó wà lọ́ ṣe ń pè ní òun ní eléyìí it's not pé bóyá èmi gangan ni mo ní question yẹn kẹ́ẹ̀tì question tèmi lè wà ń bẹ̀ bọ́ apá ilẹ̀ ìjọ ni ẹlòmíín sìn ẹ̀ wọ́n àdàbí gbà ó dẹ̀ rí inú mi ni o question tán béèrè yẹn gangan èmi gan fẹ́ béèrè question yẹn wo bí ìgbà tán mọ nǹkan tó wà nínú mi ni bí ó ṣe jẹ́ nìyẹn pẹ̀lú question and answer
it's not pé bóyá èmi understand lèmi gangan ni mo ní question yẹn but as in ní pé a gbé àwọn èèyàn wá bàbá ṣe béèrè positive náà la máa béèrè negative la máa jọ la máa jọ rọ̀ bẹ́ẹ̀ together la máa wá rò pé ibo la máa wá forí ẹ̀ tì torí ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn kí Ọlọ́run kó ṣe dáadáa fún wa kó gbàdúrà wa kó mú wa lè lérí ní ayọ̀ àti àlàáfíà ẹ ṣé gan ni o amen I really appreciate ẹ ṣé ma God bless you no problem appreciate in short tẹ bá ṣe tán tẹ̀yin náà bá rí comment mo rí pé ẹ̀yin náà máa mọ̀ wípé àwọn èèyàn really appreciate yín Ọlọ́run á máa fún yín ṣe àjọ àwọn àgbà ojú òní tí wọ́n ṣe lónìí sá o God bless thank you ma bye bye ma ẹ ṣé gan ni sá bàbá yín sọ̀rọ̀ later nìyẹn God bless you ó dàárọ̀ sá now ẹ ló gbogbo lé ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tẹ dúró tì wá títí di àkókò yìí number 1 ló pẹ́ ká tó bẹ̀rẹ̀ number 2 a tún bẹ̀rẹ̀ gan pàápàá gan àtúntún tàn gbogbo ẹ̀ ṣàṣera wọn bákan bọ̀ a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni sister Minat ẹ ṣé gan ni ẹ kú gbogbo ìgbà sister ọmọ ẹ ṣé gan ni o gbogbo ilé pátápátá ni mo kí kọ́lọ́hún kó ṣọ́ wa títí di ọjọ́ wo nìyẹn zina ọ̀túnla tún nìyẹn lágbára Ọlọ́run bó bá máa ṣe jẹ́ ẹ jẹ́ kémi náà lọ sùn báyìí kọ́lọ́hún kó ṣe dáadáa fún wa ẹ̀yin tẹ́ bá ṣe join page wa please ẹ bá wa like page wa a wà lórí YouTube náà Dr. Zabby Talk Show lórí YouTube tẹ́ bá dé YouTube ẹ bá wa subscribe so that anytime tá bá ṣe anything síbẹ̀ a lè fi ní notification bẹ́ẹ̀ náà lórí Facebook náà nìyẹn ẹ tẹ follow kẹ́ tẹ like anytime tá bá ń ṣe program a lè máa fi ní notification tẹ́ bá dẹ̀ ní anything tẹ́ bá fẹ́ ká sọ ká gbé yẹ̀wò ẹ lè pè mí lórí studio number náà a lè jọ sọ ní wọ́n náà wọ́n bóyá ẹ fẹ́ ká treat ọ̀rọ̀ kan ni tàbí ẹ fẹ́ fi nǹkan kan tó wa létí kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa kọ́lọ́run má jẹ́ ká ṣìwí kọ́lọ́run má jẹ́ kẹ́yìn náà kọ́lọ́run má jẹ́ kẹ́ ṣì wá gbọ́ kò sí ẹni tó perfect o Ọlọ́run nìkan ló perfect gbogbo ìta sọ lẹ́yìn náà ó lè dùn mọ́ èèyàn kan nínú kó má dùn mọ́ èèyàn kan nínú bọ̀ gbogbo kùdìẹ̀kùdìẹ̀ náà ẹ wo ọlá Ọlọ́run mọ́ wa lára ẹ ṣàforíjì tó pọ̀ fún wa èèyàn lè rìn kó rí má mì gbogbo mistake tó bá wà ń bẹ̀ ọwọ́ wa ló ti wá bọ̀yẹ́ tó bá dá ń bẹ̀ kò tún ṣe pàwa náà túmọ̀ ọ̀rọ̀ sọ Ọlọ́run ló mọ gbogbo ẹ̀ tó máa ń sọ tó máa ń perfect èyí tó bá ti dáa jù ń bẹ̀ Ọlọ́run ló fi sí wa lẹ́nu èyí tó bá kù díẹ̀ káàtó ń bẹ̀ mistake àtọwọ́ wa ló ti wá kò ń ṣe pé ń ṣe la mọ̀ ọ́ sọ Ọlọ́run nìkan ló mọ̀ ọ́ sọ ẹ ṣé gan ni ẹ kú gbogbo ìgbà ìpàdé wa di ọ̀túnla nìyẹn ní agbára Ọlọ́run orúkọ mi ò tí ì padà Dr. Zabby Sanusi ní ìlú UK ayaba olórí Sanusi ẹ ṣé gan ni jazakallahu khairan salamu alaikum wa rahmatullahi wa barakatuh God bless you my sister my brother one love gbogbo ilé o salamu alaikum.